Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a tún mú wá fún yín. Update nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Update nípa ọ̀rọ̀ ìfẹ́. Nípa bá ṣe lè gbára wa mọ́ra. Bí a ṣe lè mú ọ̀tá nínú ẹ̀sìn kìíní sí ẹ̀sìn kejì. Ẹ ti rí i pé lójú móhùnmáwòrán yín, ẹ ti rí i pé àwọn àlfáà Muslim, àwọn àlfáà ẹlẹ́kọ̀ọ́, àwọn àlfáà ẹlẹ́sìn, àwọn àlfáà tí wọ́n mọ tinútẹ̀yìn Quran, tán mọ nǹkan tí a gbọ́dọ̀ ṣe nínú Quran, tí wọ́n mọ̀ wípé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kejì, a gbọ́dọ̀ bá wọn jà, a gbọ́dọ̀ máa ṣàbẹ̀wò sí wọn. Tán bá ń ṣe dáadáa, a gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé dáadáa tán ń ṣe, kán má dáwọ́ ẹ̀ dúró. So àlfáà yìí ni wọ́n ṣe àbẹ̀wò, wọ́n ṣe visitation sí Pastor Gabriel Ademola Amusan. Wọ́n sọ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, wọ́n ṣe wáàsí wípé àwọn ìwà tí pastor ń wù wípé kán má jẹ́ kí ó dúró, pé no matter how nǹkan tí àwọn ọmọ aráyé bá ń sọ pé kò sí, pé ànábì náà bó ṣe dáadáa tó, àwọn kan ò tún gba tiẹ̀. So àlfáà yìí sọ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, wọ́n ṣe wáàsí, wọ́n ṣàdúrà. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀. Ẹ máa rí pé àlfáà yìí sọ a lot of ọ̀rọ̀ tó kọ́yàn lọ́gbọ́n, ọ̀rọ̀ ìṣítí. Wọ́n ṣe wáàsí nínú Al-Quran ní ọ̀pọ̀lọpọ̀. So ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò, ẹ máa rí ọgbọ́n tó pọ̀ kọ́ ń bẹ̀. 11 million. Wọ́n fẹ́ tọ́jú ẹ̀. Wọ́n fẹ́ tọ́jú ẹ̀. Mo wá òkè 11 million níbo? Tani ọ̀sán. Nígbà wo lẹ́gbẹ́ ó ti di 2 million. Ó ti di 2 million. Ó ti di 2.5. Ó ti di 3 million. Ó ti di 3 million. Mo wá ní wàhábíyà lélẹ́yìí. Wàhábíyà lélẹ́yìí. Wọ́n pe kíní kan ní kàsíbíyà. Kàsíbíyà. Wọ́n pe kankan ní wàhábíyà. Wàhábíyà. Gbogbo tó bá ní í ṣe pẹ̀lú kàsíbíyà. Kàsíbíyà. Bí ẹ bá ṣe dáàyè kó máa padà sí. Bí ẹ bá ṣe dáàyè kó máa padà sí. Bí ẹ bá bẹ́ẹ̀ ṣe ó ṣe é ṣe kọ́ mọ́rọ̀ òun ṣiṣẹ́. Àmọ́ tó bá ti ní í ṣe wà ní tí ó ń pè ní wàhábíyà ní ètò ọlọ́run yẹn. Ní ètò ọlọ́run yẹn. Gbogbo ẹni tí a bá fi sẹ́rẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe tí ò ní ọrùn ṣiṣẹ́. Kò sí nǹkan kan tó fẹ́ ṣe tí ò ní ọrùn ṣiṣẹ́. Nǹkan yẹn gan-an ló ṣe yọ máa wò pé. Òun ló máa ń ṣe yọ máa pé bó ṣe ṣe. Àwọn gbogbo ayé lálẹ́ yìí òní ní ọjọ́ kìíní. Òní ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án. Báyìí nìsín. I dey with Àgbàlá Gabriel. Bàbá ẹ kálẹ́ sà. kẹ́ ẹ pẹ́ fún wa bàbá, kẹ́ ẹ pẹ́ fún wa bàbá, inú mi dùn láti rí sà. Inú mi dùn láti rí ẹ̀yin jẹ mọ́. Ẹ bẹ́ẹ̀ náà ni. Àbá ní bí Kádírì máa tàtà náà. Lálẹ́lú máa tàtà máa. Bí Kádírì máa tàtà náà. Lálẹ́lú máa tàtà máa. Bí Kádírì máa tàtà máa. Lálẹ́lú máa tàtà máa. Bí Kádírì máa tàtà máa. Lálẹ́lú máa tàtà máa. Kí ni tó fẹ́ lò níbẹ̀ yìí? Ó ní bí Kádírì máa ń tàtà àná, tànálù máa ń tàtà máa ń nà. Bí wàhálà rẹ bá ṣe pọ̀ tó níwájú Ọlọ́run ni wàá ṣe àchífù èmù ẹ̀ tó. Bí wàhálà rẹ bá ṣe pọ̀ tó níwájú Ọlọ́run, òun ló ṣe àchífù èmù ẹ̀ tó. Wọ́n á jẹ́ fi nǹkan kan, wọ́n á jẹ́ fi nǹkan kan sọ mí ti ọ́fíìsì Ọlọ́run fún yàn. Wọ́n á fi nǹkan kan sọ mí ti Ọlọ́run fún yàn. Ọlọ́run máa yọ fáwọn ọjọ́ orí. Elédùmarè kò fáwọn ọjọ́ orí fún ẹ. Kò ní túmọ̀ kankan. Kò ní túmọ̀ ọjọ́ òkà ni. Bí Kádírì máa tàtà náà. Lálẹ́lú máa tàtà máa. Ànábì wa Ìsá ti ṣe Jésù. Ó lu ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta. Ó lu ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta. 33 years. 33 years ló láyé. Ló láyé tàwa náà. Ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta náà ni fi ń jẹ́ wòlíì tó kárí ayé. Ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta ló fi jẹ́ wòlíì tó káàkiri ayé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Muhammadu. Ọ̀sẹ̀lá Muhammad lọ 63 years. Ó lọ 63 years sí tiẹ̀. Ọgọ́ta ọdún àtọdún mẹ́ta. Àtọdún mẹ́ta. Ọgọ́ta ọdún àtọdún mẹ́ta náà l'Ànábì lò tí gbogbo kọ́ rẹ̀ kárí. Ọ̀nà l'Ànábì lò torúkọ rí ọ̀bàjẹ́ tó káàkiri ayé. Àná nínú àwọn Ànábì Ọlọ́run, Ànábì Nóà. Olùní ọ̀rà 99. Olùní ọ̀rà 99. Nóà ló ní ọ̀rà 99 láyé. Abrahamu. Ntolo. Ànábì wa Solomonu. Òun ti àwọn kan nínú 500. Àwọn kan nínú 500. Àwọn kan ní 400. Àwọn kan ní 400. Yes ni o. Yes náà ni. Gbogbo tó ń kálukú wa lò yẹn. Nta ní ìdí ní pé kí ni achievement wọn nínú iwájú Ọlọ́run. Gbogbo tó ń kálukú wọn lò, èyí tó fẹ́ lò níbẹ̀ náà ni kí ni tó wáyé wá sí. Àwọn tó ní gbogbo tí ń lọ yẹn pátá. Ó ti lọ yẹn. Kò ní túmọ̀ níwájú ẹni tó jẹ́ pọ́nlọ́ lọ́rọ̀ níṣẹ́. Kò ní túmọ̀ níwájú ẹni tó jẹ́ pọ́nlọ́ lọ́rọ̀ níṣẹ́. Gbogbo tó ṣẹlẹ̀ yẹn tí ò bá ṣẹlẹ̀. Ó yẹ kẹ́rù ọmọ ọba yín.
sẹ́ni ogun báyìí. ẹ ti ń ṣẹlẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ púpọ̀. ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ púpọ̀. ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ púpọ̀. ẹ mọ̀ púpọ̀. tẹ́ ẹ bá ń gba sálárì wọn máa bí lè pẹ̀lú ní sálárì. èlò sálárì ẹ̀ga lọ́sùn. àmọ́ ẹni tó bá jẹ́ pọ́lọ̀ ní ń san sálárì. Olúwa ní ń san. ó ti lágbára Olúwa ní sálárì rẹ̀ ó ti lágbára. ọba ń san sálárì fún yàn kò ní mú kò sí ń tọ́kàn. kò sí tọ́kàn. ẹ̀dá ní mọ̀ wọn sálárì. ẹ̀dá ní wọn sálárì. wọ́n máa béèrè pé kí ni rìsọ́ọ̀tì rẹ̀. kí rìsọ́ọ̀tì ẹ bó ṣe wà. rìsọ́ọ̀tì ni wọ́n fi máa kírètì sálárì rẹ̀. sálárì rẹ̀. ọ́fíìsì tó ti sẹ́ni fi máa kírètì sálárì rẹ̀. sálárì rẹ̀. bí ìbá ti wà lọ́fíìsì ọlọ́run. tọ́lọ́ náà ìdíwọ́ kò sí ẹ̀kan bàrà lọ́mọ pẹ̀lú sálárì. ó lè sún láì ní kankan. ó lè sùn láì ní jẹun sùn àmọ́ tó o bá padà jí sínú ayé a máa bó. èyí tí Olúwa kó fún yín kì í ṣiṣẹ́ tí. èyí tó Olúwa kó fún yín kò kí ṣiṣẹ́. iṣẹ́ yín báwo. iṣẹ́ yín báwo. kì í ṣiṣẹ́ yín. tó bá jẹ́ pé iṣẹ́ yín ni wọ́n máa rí dànù. tó bá jẹ́ pé iṣẹ́ yín ni wọ́n lè dànù. àmọ́ kì í ṣiṣẹ́ yín. àmọ́ kì í ṣiṣẹ́ yín. wàhálà táwọn tóbi tí wọ́n ṣe ni wọ́n wá kó lẹ́yìn lọ́wọ́. wàhálà tí àwọn tàná ṣe ìyà tí wọ́n jẹ àjọ ni wọ́n kó fún yín. gbogbo àjọ yẹn ni tó bá bẹ́ẹ̀ dé àjọ yẹn ni wọ́n máa lọ báwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn lọ́rùn. ó ń lọ́ọ̀rùn nìyẹn lọ bá tọ́pẹ́ lọ́rùn kọ́ lọ́gbà kí lọ́wọ́ wọn. máa lọ sọ́run kọ́ lọ́gbà wí àjọ. èmi àwọn sọ pé nígbà tí ẹnìkan rí lọ ní ọdún àbáyọ ní ebi ní pa ebi ní pa jíjẹ ní wọn ọ̀parọ́. gbogbo ẹni ọwà láyé náà wà jẹ́ òun wà tó jẹrẹ. àmọ́ nínú ayé mi bàbá tó bí mi ọ̀rá lẹ̀ sí gbòòrò bèlè gbé ọkọ̀. bèlè gbé ọkọ̀ lé gbòòrò. ojúlé bẹ́ẹ̀ ni tí bàbá mi sì kọ́ sóko kò tó rówó blásà. kò rówó blásà rẹ̀. àwọn alábà wọn dẹ̀ láìkẹ́. wọn láìkẹ́. ògùsọ̀ tẹ́lẹ̀ mọ́ ní. ara gànà. wọ́n bẹ̀ fi àdá sí gbogbo. wọ́n ti fi sí gbogbo ẹ̀ tán. wọ́n ti fi sí. àbúrò àwọn ní ẹsẹ̀ ní èjì. ẹ̀bá náà ṣe ní èjì. Ọlọ́run ti kó kọ́kọ́rọ́ ní mẹ́ta fẹ́ mi. mẹ́ta fẹ́ yín gẹ́gẹ́. sẹ́ni iná pẹ̀lú wa ti jà. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìjọmọlúwàbí ni wọ́n ń tìrìtì nípa tí ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ kò kí ń sọ̀rọ̀ ẹ̀sìn kú olórí ẹ̀. èmi náà wọ́ọ̀tì àbá láìfù yín kankan tí mo bí sí òsì. kò sí. ẹ tí màá wọ láàkó tẹ̀ ṣe lọ tẹ́ bá parí ẹ̀ wọ́n máa gbé wa. wọ́n máa gbé wa. wọ́n á dẹ̀wò láti bẹ̀rẹ̀ dókè. à ń dẹ̀wò láti bẹ̀rẹ̀ dókè. wọ́n ti gba statement ibi tí àgbàdo ti sọ fẹ́ nìkan kó wá gba Jésù sí. wọ́n á gbàdé ìsinú ayé ẹ̀. làṣáàkà. gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run tó gbọ́n wa. kírísítẹ́nì tọ́lọ́run kó fún wọn papọ̀. kọ́ papọ̀. ìran àbá àkọ́kọ́ kírísítẹ́nì tọ́lọ́run kó fún wọn kọ́ papọ̀. ìran pásítọ̀ kọ́ kírísítẹ́nì tọ́lọ́run kó fún wọn kọ́ papọ̀. ọ́fíìsì tàdé fún kálukú sí ọ̀pápọ̀. ọ́fíìsì tí wọ́n máa fi ẹ́ sí kò papọ̀ ìtẹ́lọ́rùn ní kò ní. sọ̀rọ̀ ọ́fíìsì Ọlọ́run pa ọ́ yàtọ̀ ni. ọmọ pọ́fíìsì Ọlọ́run ó yàtọ̀. ẹni tí ó ṣe biology. ó ṣe biology. chemistry. ọ̀pẹ̀rẹ̀ tí ó ṣe kí ni o. ọ̀tọ̀ sáyẹ́ǹsì. ọ̀tọ̀ físíìsì. bẹ́ẹ̀ náà ni dìpátímẹ́ǹtì ètò ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀sẹ̀ ètò ayé rẹ. àwọn dọ́kítọ̀ ọ̀tọ̀ àwọn tí wọ́n wà ní dìpátímẹ́ǹtì operation. operation àwọn kan ní. gbogbo dọ́kítọ̀ tó bá ti ní gbogbo ẹ̀ lòun mọ̀ èèyàn tí wọ́n máa pa ọ̀pọ̀. èèyàn tí wọ́n máa pa ọ̀pọ̀. bẹ́ẹ̀ni àmàlùmọ́ ràdàmà. tí mo fi yín sí. ọ́fíìsì tó bá tó ní fi sí. tó gbé yín sí. ọ́fíìsì tẹ̀ ti gbọ́dọ̀ ní sàlẹ́jì sí. ọ́fíìsì tí wọ́n gbé yín sí ẹ gbọ́dọ̀ rẹ tó máa challenge yín níbẹ̀. ẹ̀sìn wa nínú ni. ọ́fíìsì tó bá tó ní sẹ́kùn ló fẹ́ lọ sálárì. sálárì yín ò ní ọmọ bò. má béèrè ò ní bẹ̀rẹ̀ táyì máa kó fún ọ. ò ní wá tẹ́ irí. ò ní dààmú tó fi rí. ọmọ tí wọ́n ń pè ní ọ́fíìsì ẹ̀ ń tí bùkátà tí yóò rè kó lè rí gbọ́ lọ́dún mẹ́wàá. lọ́dún mẹ́wàá. gbọ́dọ̀ dẹ̀ bó tó ń gbọ́ láàrin àròsọ̀sọ̀. láàrin àròsọ̀sọ̀ tí sì ń gbọ́. tí sì ń gbọ́. tí sì ń gbọ́ tí ò sì takora wọn. wọ́n fi sí ọ́fíìsì tí wọ́n fi Solomoni sí. wọ́n fi yín sí ọ́fíìsì tí wọ́n fi Solomoni sí. Solomoni náà ní sàlẹ́jìsì lọ́fíìsì yẹn. Solomoni nígbà ayé rẹ̀ ó rí sàlẹ́jìsì. adébàṣe ó rí sàlẹ́jìsì. ó rí sàlẹ́jìsì. torí pé tí wọ́n kó ni lọ́wọ́ yẹn ti pọ̀ jù. èyí tí wọ́n kó ni lọ́wọ́ ó ti pọ̀ jù. ayé kò mọ̀ lọ. ó ń kọ̀ntró àjànú. ó ń kọ̀ntró àjàtẹ́kù. torí igi ó ń gbọ́. gbogbo bí kíbi. etí ń sọ̀rọ̀ àjàmẹ́dì. wọ́n pè kékeré ní àjàmẹ́dì. wọ́n pè bẹ́ẹ̀. etí ò lè sọ̀rọ̀. etí ò lè sọ̀rọ̀. bí òkúta. Solomoni ń gbà tí ń wí. ó ń gbà ń tàtẹ́kù ń sọ. èrò orí ló ń gbọ́. èyí tí wọ́n kó ni lọ́wọ́ àti tí ń gbọ́ ó ti pọ̀ jù. lójú ìtẹ̀lẹ́ yìí. ọmọ yẹ ìyàwó tí wọ́n ń sọ̀rọ̀ pa rẹ̀ tí Dáúdà fẹ́ Dáfídì tó fẹ́ ìyàwó 99 lọ́fẹ́ kátó wà fà Sùlẹ́mánà yọnu wọn 99 lọ́fẹ́. ìyá àti Sólómọ́nì ló pajú ẹ̀ dé. wọ́n pajú ẹ̀ dé léde 1 million. gbogbo yìí obìnrin náà ni wọ́n bímọ. àwọn Sùlẹ́mánà nìkan ni Olúwa ní rẹ̀ Dáfídì. eléyìí la fẹ́ lò. sáwọn tó ń sí ọ̀pọ̀ ni. ẹrù tó rú pọ̀ ó ń gbọ́n tára kó ń sọ ó ń gbọ́n tẹ́yẹ ń sọ
ó ń gbọ́ tẹ́tẹ́gùn sọ́ọ́ kí wọ́n ta kí náà ń sọ. Àgbàlá Gabriel wọ́n fi sọ̀rọ̀. Wọ́n fi ẹ̀yin nìkan sọ ọ̀rọ̀ gbogbo ayé. Wọ́n fi ẹ̀yin sọ ní dúró gbogbo ayé ni. Wọ́n fi máàkì iṣẹ́ ìyá tó bí. Wọ́n fi yín sẹ̀sẹ̀ fún ìyá tó bí yín ni. Wọ́n fi máàkì iṣẹ́ bàbá tó bí. Wọ́n fi yín sẹ̀sẹ̀ fún bàbá tó bí yín ni. Èyí tí wọ́n máa kó fún yín máa pọ̀ torí kí representative àwọn kan. Ẹjọ́ tí wọ́n délé ẹgbàá. Èyí tí wọ́n yẹ kó wáyé ni wọ́n máa lójú inú lórí ẹ̀ máa pé. Bẹ́ẹ̀ yẹn bá lójú inú yóò dá yín mà àmì bá fẹ́ sọnù ọ̀tọ̀ ní tí ó máa rí. Yóò dá wàhálà láwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ yín gan. Kí lọ́jọ́ orí ẹ̀? Òkà kàlẹ́ndà. Wèrè ní sẹ́ òkà kàlẹ́ndà ajá fọ́jọ́ orí. Ọ̀sájú mi dáyé o sì ń fẹsẹ̀ rìn mọ́ lọ́mọ́tò. Bọ́ọ̀ bá bínú òjò ni ó padà pa ọ́ káyìn. Òjò á pa ọ́. 2006 lọ́nà kọ́kọ́ kan ní àkọ́kọ́ fún mi. 2006 bá kan lé. Dádì wa kan wá bẹ̀. Wọ́n gun kẹ̀kẹ́ rálì wá. wọ́n gun Vespa wá bẹ̀. Kẹ̀kẹ́ rálì wọ́n gun wọn sẹ́. Wọ́n pààkì sí Wọ́n máa ń sọ fáwọn ẹlẹ́yà ní pé ọlọ́mọ pọ̀mọ́ fọlọ́mọ. Má pọ̀mọ́ fọlọ́mọ. Ọ̀rọ̀ iná fẹ́ sọ. Wọ́n ní ọlọ́mọ pọ̀mọ́ fọlọ́mọ. Má pọ̀mọ́ fọlọ́mọ. Níjọ́ tí wọ́n bí ọmọ tí ń kan lẹ́yìn. Níjọ́ tábọ̀mọ́ ti ń kan lẹ́yìn. Kẹ̀kẹ́ rálì làwọn gùn wá sí abawa níbi iṣu náà ni. Kẹ̀kẹ́ rálì lẹ́kùn wá sábà sí. Dádì wa yẹn gùn wájú ọtí mò ń kan Nípa sí ni tí wọ́n ń kan lé. Sọ́jọ́ orí wọn yẹn sọ́ní fálù. Sọ́ni fálù. Sọ́jọ́ orí wọn yẹn ní fálù. Kẹ̀kẹ́ tí wọ́n gùn wá níjọ́ tí yá níbí mi. Níjọ́ tí wọ́n bí sínú ayé. Níjọ́ kẹjọ. Wọ́n sábà. Jákèjọ. Ó ní wọ́n gùn wá ní 2006 mò ń kan ní. Níjọ́ tí bàbá náà ń kan lé kẹ̀kẹ́ náà tó gùn wá. Kẹ̀kẹ́ ilẹ̀gùn wa. Ọlọ́run ti di ogbó bá wọn. Mo wá fọ́ ní 1000. 1000. Nígbà náà lọ́hùn. Ó dẹ̀ ra táyà mi ẹ bá ń chẹ́ǹjì. Táyà méjèèjì ẹ̀kọ́ àti tíìmù. Kẹ̀kẹ́ gùn wájú ọdún mi. Ǹjẹ́ ní mi wáyé. Ó dẹ̀ tó wà láì. Ó tó wà láì. Ẹ tó gùn wá ní kẹ̀kẹ́ Ẹ tún wà mí kalẹ̀. Western product ní ọjọ́ orí. Èyí tí wọ́n ń pè lọ́jọ́ orí tí kò wúlò ni kúrò lórí ẹ̀. Agbésẹ̀ ìtàn ní kọ́ lọ́wọ́ kúrò lórí ẹ̀. Èyí tí wọ́n fi rán Solomoni ni wọ́n fi rán yín. Èyí tí wọ́n fi rán Solomoni nígbà ayé rẹ̀ ni wọ́n fi rán yín. Ẹ̀gbọ́n tó wí. Ani asukura ni imataleti imataleti anamta alayya wala walidayya wa anamani amila saliha. Ọkàn nàró. Ó lọ́jọ́ kan. Ọwọ́ àná. Àwọn àbúrò èdè. Àwọn ìlà kékeré. Ọwọ́ à ń sọ fún ọmọ rẹ̀. Ẹbọ nu o. Sulemani àti àwọn èèyàn rẹ̀ ń bọ̀ o. Wọ́n ọ̀dẹ̀ ni ẹ méje tó wọ́n tẹ̀lé. Ẹ méje tẹ̀ ń pa o. Sulemani ọwọ́ à ń gbọ́. Ó ti ń gbọ́ tí ń wí. Pé à ń kọjá lọ. Ẹ̀kọ́ wa gbẹ̀. Okùn gbọ́n. Ọlátọ́pọ̀ tó báyìí fún mi. Ọlọ́tọ́pọ̀ tó báyìí ló fún mi wọ́n lọ́hùn. Ní tí wọ́n ń wí nù. Ẹgbẹ́ Nàìjíríà. Láìláìláìlá. Rọ́bì àwòsíní ani asukura ni imataleti Dọ́là ni wọ́n ń gbọ́. wala walidayya wa anamila saliha walikilini birahmatika ibadika salihin. Ẹ máa sọ pé Àgbàlá Gabriel ẹ̀mí bá a pín ẹkú. Èyí tí ẹ̀yin bàbá ṣe ní ti yìí. Gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ ronú pé ò ní ṣẹlẹ̀. Gbogbo èyí tí ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ ronú pé kò ní ṣẹlẹ̀. Ọba tó ní wọ́n ti sọ fún yín ti pa. Ọba tó ní ti máa sọ pé nǹkan bá Ó ṣe. ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀rọ àbá ìṣẹ̀bí. Mo ti kí káàkiri gbogbo àdúgbò Gbogbo àdúgbò ti fẹ́ sí. mo wá rí i pé gbogbo ilé tí ń pè inú ọgbà lọ́wọ́ inú ọgbà Ọmọ lọ́wọ́. àgbàlọ́wà ní ọgbàlọ́wà. Àṣẹ kò sí inú ọgbà. Àṣẹ kò sí nínú ọgbà. Wọ́n nínú ọgbà lọ́wà bẹ́ẹ̀ kò sí nínú ọgbà. Ọkàpù gbogbo ilé tọ́kọ fún wọn. Ọkàpù wọn sínú Ọkàpù wọn sínú ọgbà. ọgbà. Ẹ sọ inú ọgbà. Ẹ sọ bẹ́ẹ̀ jẹ́. Tó máa jẹ́ pé inú ọgbà lọ́wọ́. Wàá ní Àgbàlá Gabriel. Kí lẹ́yìn náà ló tẹ̀lé kọ́lé sínú ọgbà. Kí lẹ́rọ tẹ́ẹ̀bí kọ́ ní sínú ọgbà. Àbá mo wá débẹ̀. Ẹ wá débẹ̀. Mo rí i pé ilé ìyá Ṣẹ́gun. Ilé ìyá Ṣẹ́gun. Sí ṣọ́ọ̀ṣì. Sí òpó náà bíi márùn-ún. Bíi márùn-ún. Sọ ọgbà tí táwọn yẹn ṣọ́ọ̀ṣì orí òfurufú Túbọ̀ náà ìlú wà. ọgbà yẹn wà. Àwọn òrìlẹ̀ inú ọgbà. Ilé ìlú ọgbà. Mo wá rí pílẹ̀gbẹ̀ ilé ìyá Ṣẹ́gun. Ìyá Ṣẹ́gun bẹ́ẹ̀ wọ́n ní àlàájì lẹ́ni tó. Àlájì yẹn tó lé lẹ́yìn. Ìyá àbejì ọmọ aráyé ni. Ọmọ aráyé ni. Ilé ìtẹ̀ ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ tó bí òpó náà mẹ́ẹ̀ẹ́dógún. Mẹ́ẹ̀ẹ́dógún síbẹ̀. Àtúnkọ̀ mẹ́sàsì kẹ̀kẹ́ tó dé ibẹ̀. Àdúrà kù sí wa kò tó bẹ́ẹ̀. Má lulẹ̀.
kí ni ti sẹ́ni kò lè mọ́ níbẹ̀. kò gbọ́dọ̀ mọ́ níbẹ̀. Ànábì wa Sùlẹ̀mánà. Ànábì wa Sùlẹ̀mánà. Sàlẹ́ńdìsì tẹ́rí òun náà rí. Sàlẹ́ńdìsì kẹrí Ànábì wa Sùlẹ̀mánà òun náà bá pàdé. Solomon lórí. Solomon lórí. Sábà ìlànà gẹ̀ẹ́tì. Sùlẹ̀mánà ọbẹ̀ lọ yàgbẹ́. wàlà àtìmú. O ká kama lọ́wọ́. Agbára mi sí Ọlọ́run tí dẹ̀ ń lò kó ká ní. Agbára mi sí Ọlọ́run tí bẹ lọ́wọ́ òrùka ní. Tí Sùlẹ̀mánà ń lò nígbà ayé. Tọ́ba ti fẹ́ lọ yàgbẹ́. Ó ní ẹnìkan tó jẹ́ wàsíù rẹ̀ tó jẹ́ mi ẹ̀. Tọ́jà mi ẹ̀. Wọ́n jọ lọ ni. Wọ́n jọ lọ ni. Sẹ́nu bíbí sákẹ́jà Bàbá Gabriel. Bàbá Gabriel rè. Bàbá. Ọ̀rẹ́ yín. Ọmọ yín. Bàbá yín. Ó ti ṣe gúdúgúdú méjì tó pọ̀ fún mọ́sálásí wa. Ó ti ṣe gúdúgúdú tó pọ̀ mọ́sálásí. Ó ti ṣe gúdúgúdú méjì tó pọ̀ sí mọ́sálásí. Afẹ́ kọmọsásí. Ọwọ́ á nídìí àti ìtò tán. Àti ìtò. Arákùnrin yìí. Tó kúrú yìí. Tí wọ́n jọ yín yẹn. Ẹ̀mbà tí ó àfọ́kù gò ní bàbá tí ó bẹ lẹ́sẹ̀ o. Ẹ̀mbà tí ó ti ro. Àfọ́kù gò ní bàbá tí ó bí ọ lẹ́sẹ̀. Ó ti ro kò tó bí ọjẹ́ ó ti ro. Bàbá wa kọ́ wọ́n pé Aláàjì. Báàgì Sípẹ́ẹ̀tì márùn-ún mo fún yín. lóòdù yẹn ni mẹ́rin. Nàbà ni wàá jalè. Nàbà tó mọ́sáàsì tán. Nàbà pé ó ti fún owó tí ó fún lójú ọmọ pariwo. Ìrìn Kẹ́hìndé rí. Ààrẹ ń tà sọ ìrí. Ó yẹ bá a sì fojú kára rẹ o. Ó rẹ̀ o. Bá a sì fojú kára rẹ. Bá a sì fojú kára rẹ. Àwọn ọlọ́run wa tó mọ́sá, àwọn abẹ́ tó mọ́sá sí yẹn. Àwọn abẹ́ kọ mọ́sásí. Ó ti sọ nílẹ̀ ìwò táni mo ní àjọsí nígbà lábẹ́ tí mọ́sá sí. Ó kọ́ wọn ní aṣọ ọkọ̀ mọ́sá sí yẹn. Ìṣọ̀kan Òkìtì mosque, ìṣọ̀kan Òkìtì mosque. Nítorí ìṣọ̀kan ẹ̀yin lẹ́sọ́ di ìṣọ̀kan. Ẹ̀yin lẹ́sọ́ di ìṣọ̀kan. Torí gbàtà abẹ́ abọ́dé páànù 16. Báwo ni páànù 16? Arábìnrin kan kọ́kọ́ ra mẹ́jọ fún wa. Ọkọ̀ ra mẹ́jọ fún wa. Wọ́n jẹ́ kírísítẹ́nì. Wọ́n jẹ́ kírísítẹ́nì. Nítorí àgbàlagbà. Wọ́n jẹ́ àgbàlagbà. Àyè abọ́dé pàtó ní 60,000. Alábọ́dé pàtó ní 60,000. Ẹsẹ̀ tàṣí láti 480,000. 480 ló. Lẹ́ẹ̀kan náà wọlé. Méje tó wá kù. Méjì tó kù. Mr. Kẹ́hìndé ọ̀wà kọ́kọ́ ní dásí. Àwọn ìdásẹ́ ń wò. Ó ní alájẹ ẹjọ́ kọ́kọ́ dáná. Ẹ̀jẹ̀ dáná. Mr. Kẹ́hìndé kọ́kọ́ fún àlówó bọ́ọ̀dì páànù méjì. Ọkọ̀ fún méjì. Gíláàsì ojú báyìí. Àti ó ṣọ̀tà sí 60,000. Ó fún àlówó méjì. Láti 120,000. Abáwọ̀ àsì. Ọwọ́ alágbára. Orí ilé ti bá dànù. Mo ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, ọba wa lórí àníyàn padà sórí táàsì. Ọba wa lórí àníyàn dáadáa lórí táàsì. Àmọ́ arákùnrin kan nínú àwọn tí wọ́n fi ọlọ́run. Tí wọ́n fọlọ́ la yín. Ẹni náà rí rí. Kò rí yín rí. Láìfi yín nínú. Láìfi yín nínú. Ó dẹ̀ wà ní sọ̀pọ̀tì. Ó wà ní sọ̀pọ̀tì yín. Ó ní alájẹ ọ̀nà òdodo. Alájẹ ọ̀nà òdodo. Ó ní ọ̀rọ̀ páànù. Wọ́n ní ìpele méjì lòun rà bẹ́ẹ̀. Lòun bá rà bẹ́ẹ̀. Ó ní àwọn géètì ti bẹ́lẹ̀ lọ́dọ̀ mọ́sáàsì. Ẹ̀lọ pẹ́ẹ́sì. Wọ́n pè ní 450. Wọ́n pè ní 450. Olóòlù máa rà. Ẹ̀sẹ̀lẹ̀ ní. Àwọn afẹ́ ra igi. Ó ní tẹ́lá jíde bí. Ètò ọ̀dẹ̀ tẹ́kùn wọn. Àwọn ọwọ́ sẹ́ni 600,000. Ó sẹ́ni 600,000 káàsì. Àràbọ̀dì géètì mẹ́ta. Ó ní wọ́n ní tó ní ká. Àbá ó ní wàá sọ ni tí wọ́n bá sọ orí kọ́ jẹ́mẹ́ni kọ́ méjì yàn gbọ́. Ẹlòmí ò pè kí ni William láì. Kí ni William láì. Láti ṣe tá a bẹ̀rẹ̀ fún. Ẹni tí bí yẹn báyìí ti wà ní tó bá ti kọjá. Tó bá ti kó lẹ́fẹ̀ẹ́ tí màá lú ọ̀sọ̀nù. Tí wọ́n wà lẹ́kùnlé. Sẹ́yìn ọmọ wẹ́ẹ̀dì ẹ̀kẹ́rù ọmọ àbá. Sẹ́yìn ká máa wá ìdí ẹ̀kẹ́rù ọmọ àbá rú ẹni bẹ́ẹ̀. Ẹni tí màá lú ọ̀sọ̀nù nínú ilé rẹ̀ àbí ń ta táwọn pé lábájá lọ́ba nígbà. Àwọn táwọn sọ ní alájẹ ẹ̀mọ́dàkọ̀ wa. Ẹ má dàkọ wa. Ẹ bá ní fi pamọ́. Ẹni tí àwọn sọ yìí. Ẹni táwọn sọ yìí. Ẹni tá à ń sọ̀rọ̀ pa rẹ̀. Ọwọ́ àpàlà tó sọ ní ó ní Alájì. ẹjọ́ táìsì tí mọ́sáàsì yẹn máa lò. Àti sílì. Ó ní ẹjẹ́ kọ́ ẹmẹ́jẹ́ ní ẹ̀kọ́ dá sí. Ó lò lò wọ́n dá. Òun máa dáhùn fún. Bàbá wọ́n wá gbé omi fún wa. Wọ́n wá gbé omi fún wa. Ẹ̀rẹ̀ tí ń pa omi. Ẹni tó wá gbé bọ́ fún wa. Ádámà. Mo wá ní mọ́sálásí. Mọ́sálásí yẹn. Ìṣọ̀kan. Jìmí ní ìṣọ̀kan ní pé mọ́sálásí pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Àwọn ni wọ́n parí ẹ̀. Ẹ sọ pé ọ̀kan lọ́lọ́run. Ọ̀kan lolúwa. Ọ̀kan lolúwa. Ọ̀kan lolúwa. Abẹ́rẹ́ igi. Abẹ́rẹ́ igi. Alájà ni Ajíbíkẹ́. Ajíbíkẹ́. Láti Amẹ́ríkà. Àti kúkú gí pé 650,000. 650 ni. Alájà wá sẹ́ni 300,000. Àṣà ni 300,000. Ilé àwọn arábí wá gbé pé 300,000 ní á fún o. Ẹ tí ò rògbò rí. Àgbàlá tí ò rí rí. Àgbàlá táwọn rí. Àdìmọ̀ tí lágbàlá lálẹ́. Àdìmọ̀ tí lágbàlá lálẹ́ yìí. Ẹjẹ́ tó so máa. Gbogbo ànábì kọ̀ọ̀kan. Tó jẹ́ bọ̀ tó gbádùn. Tó gbọ́ bá pè é. Ara àkẹ́lú ànábì Ọlọ́run ni wọ́n ti tẹ̀lé fún ọ. Ara àkẹ́lú àwọn ànábì iná ti máa tẹná fún ẹ. Ara Sùlẹ́mánà ni wọ́n ti tẹná. Sùlẹ́mánà máa lọ sàánú ni. Olùọlá. Ayakumula. Sùlẹ́mánà. Ó ti pín odidi ọdún kan. Ó ti pín odidi ọdún kan. Tó ti kú láyé. Àwọn àjẹ̀lú àtẹ̀mẹ̀lẹ́ káwọn àmọ̀ ẹ̀kọ́ ti kú. Wọ́n àmọ̀ pọ̀ ti kú. Sùlẹ́mánà ó ti gbé ọdún kan tó ti kú ò láyé àlìjẹ̀nú ọmọ pọ̀ ti kú. Ọwọ́ àrísà lẹ́jìsì. Oríṣà lẹ́jìsì. Báwo ló ṣe rí? Ọwọ́ àdébí tó ti fẹ́ lọ yàgbẹ́. Ó ti fẹ́ yàgbẹ́. Ọwọ́ àmú òkà. Ọyọ òkà. Ó fi lé ẹ̀mí ẹ̀ lọ́wọ́.
tọ́jú wà sírí ẹ̀ tọ́jú wà sírí ẹ̀ lọ́wọ́ òun kà wọ tọ́lẹ́tì tí ń yàgbẹ́ lọ́wọ́ ọlọ́run wa rí èsù sí òun gbà wọ Sùlẹ́mánà náà wọ̀ bá mú tí mo fún ọ ní ìsìn bá mú ọ̀kan tí mo fún ọ ọ̀gá wa náà kúkú ní ọba fi lé lọ́wọ́ ayákùnrin lábájókòó báyìí gbogbo tí máa tẹ̀ fún Ànábì wa Sùlẹ́mánà ó tẹ̀ fún náà ni ó sì bẹ́ Sólómọ́nì ó bẹ́ tó lè sílẹ̀ fẹ́ tó parí ìgbẹ́tẹ̀ kò rí bí ẹ̀mbẹ̀ níbo lọ fẹ́ dídé dẹ̀rẹ̀ tí ó wọ ààfin ó kàn jókòó lórí àgọ́ ọlá lórí àga yìí àwọn tẹ̀ fún wọ́n tẹ̀ fún ṣé pé òun ọ ń bo ọ̀gá wa lójókòó láńtà Sùlẹ́mánà ó lọ gẹ́gẹ́ ní Sùlẹ́mánà Bàrúfù lélẹ́yìn ó lọ tẹ̀tíìkì ọ̀ka tí ń bẹ lọ́wọ́ ẹni tó jókòó lórí àga ó ti ń kọ́ńtrọ̀ tí ń bẹ lẹ́wọ̀n ìbọn tiẹ̀. wọn gbọ́n tí ń wí mọ́. Allahu Akbar nàbà lébòde Sólómọ́nì kan náà abalẹ̀ bọ́ta jẹ́ fi sùúrù bọ́ta ìfọ́ tí ń bẹ méjì òròde lọ ọba rẹ̀ kiri gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ kò wá ní ẹ̀ka kẹ́sí ìrí ọlọ́run ìní kó tó mínà sọ́ọ̀lì mínà challenges ni tó dé yóò ọfẹ́ hápù hẹ́pù ní àbí hápù àbí hópù ọfẹ́ kẹfẹ́ bù ọfẹ́ búùsì kò ní mi láti rí inú mi ọba Sùlẹ́mánà wá jáde ọba jáde lọ láàrin ìgbà tó jáde yẹn ìwà rẹ̀ kiri bẹ́ẹ̀ lẹ́ni kankan ọwọ́ rẹ̀ gẹ́rẹ́ ní kankan ó kó 41 days àtijọ́ kan Màwùdúdà tún fèrè báyìí ọ wà létí odò yẹn tóbi ọfẹ gan gbogbo ọtá ń pẹja wọn ń pẹja Ànábì Sùlẹ́mánà ọ wà lódò látàárọ̀ ọ̀rẹ́jà pa dago mẹ́wàá ọ̀rẹ́jà pa dago méjì dago mẹ́rin ọ̀rẹ́jà wèrè wọlé lẹ́yìn àwọn tí pẹja lọ bí omi àwọn àlù wọ́n sì yà fún òun náà èmi ẹni Ọlọ́run èmi tí mo pé kí n tó wí nílẹ̀ ó ti débẹ̀ àwọn eléyìí ò tó bẹ́ẹ̀ tí ọba wa ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń taná sí rẹ̀ lójú sótówájú àgbàdo dó sí ni gbogbo ẹni tí ń taná sí rẹ̀ lójú sótówájú àgbàdo bẹ́ẹ̀ ni kó dúró bẹ́ẹ̀ tí fi ń sọ̀rọ̀ paná ni àyàkùmọ̀lá bẹ́ẹ̀ yẹ bá kẹ̀ yọ máa sálapọ̀ lórí burúkú yẹn. wọ́n bá tọ́ sport ní bẹ́ẹ̀ ni ibà ikú o ibẹ̀ ló ti tán. wèrè lérí ẹ̀tẹ̀ 200 lérí ẹ̀tẹ̀ múdí márùn-ún náà òkè mo ní. wọ́n tọ́ sport fún un. ó tó dẹ̀ yago mẹ́rin Sùlẹ́mánà òun náà bá tó jù lẹ́yìn aago mẹ́fà Allahu Akbar ọba ẹja kan gbé Sùlẹ́mánà ẹja kan gbé ẹja tó wá gbé ebi ń pa pé méje tó tẹ eléyìí o lọ́ba sún tó sún ẹja yóò lanu ẹja Allahu Akbar òkà àgbà náà lọ́ba bá nínú ẹja sóòkà mi náà ni àbí ìsónilé yìí ó kì bọ́ wá báyìí tó pé 41 days àsọmọsẹ́ ní ń bẹ lódò ó kì bọ́ wá báyìí gbogbo owó pátá wọ́n tó kúnlẹ̀ ní wọ́n nílò bísímìláhì ó ń pè Ọlọ́run ó sì ṣe bẹ́yẹ fún ọ. ó ní mọ́mẹ́ẹ̀tì àkókò tí nǹkan yẹn ṣẹlẹ̀ àkókò tó ṣẹlẹ̀ ó ní aburú kan tí ń wá kiri ó láburú tí ń wá kiri tómi ọ̀bá dàrú yóò pọ̀ mú tó bá dẹ̀ mú mi ikú ní bẹ́ níbẹ̀ ìṣọ́ránsì ló jẹ́ fẹ́mi yín gbogbo tí ò ní dátà tí ń wúlò ńlá yìí ìṣọ́ránsì ní fẹ́ yín ìṣọ́ránsì ní gbogbo ń tẹ́ ti ṣe yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù tí bá sọ lọ́hùn bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ayákùnrin pẹ̀lú ìjọba agbára rẹ̀ gbé tó bá jẹ́ pátá àwọn pírẹ́sidẹ̀ntì gbé ni ó gbé ni ìyá tí ń jẹ wá Nàìjíríà kò ní máa jẹ wá àní máa ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run àfihàn yín Olúwa gbé sọ́dọ̀ yín
ẹ wá lè ka yí àwọn tẹ̀lé bàbá mo wo program àwọn program Sokoto nígbà tí wọ́n wà nígbà tí wọ́n wà lọ́dọ̀ yín tí òrùjú máa dùn sí bàbá mi dáadáa bàbá lọ́jọ́ sí wa àwọn ní tíátà wọ́n fún mi láwọn ọdún lóṣù káàbọ̀ tí òrùjú lọ́wọ́ gbélé mi lọ́wọ́ àwọn ni wọ́n gbélé yín lọ́wọ́ tí òrùjú ló gbélé yín lọ́wọ́ àjọ wa ń bẹ̀ ni nílùú kiri tẹ́wọ̀n yẹn tẹ́ kọ́lé fún yẹn èlé tó kọ́lé fún nínú olóyè ilé ìkéwú nídìí ẹ̀sìn ní ní kiri tá fún olóyè àwọn onítàbí ogun ló kó wá níwájú ta bí ọlọ́dún mẹ́ta ti sìn táwọn àánú olóyè ẹ̀yin àwọn akẹ́lẹ́ kọ́lé fún kìsẹ́ tí òrùjú àwọn alẹ́ kọ́lé fún kìsẹ́ tí òrùjú ẹ̀kọ́ fúnlá mọ́ni ní Kòròdú yẹn àìmọye ni máa ń pè padà mùsùlùmí làwọn táwọn olùmọ́tò àwọn fẹ́ lọ kírun yóò ní kẹ́mọ́pẹ́ ṣe ẹ̀sàdúrà ni ọyọ kẹ́ dúró díẹ̀ ẹ̀yin mo dúró de nínú ntẹ́ ẹ̀ máa ń bá wọn sọ wọ́n tún padà jíṣẹ́. Mr. Kẹ́hìndé ọ̀rọ̀ yẹn ọ̀kẹ́ yẹn wulẹ̀ dá sí ẹjọ́ kọ́ wọn máa dún lọ bẹ́ẹ̀ kì í sẹ̀yìn rárá ayakumala alúpà ìdáni sọ ti gbàgbé ni má sùn bẹ́ẹ̀ alálùpà ìdáni lọ tani bẹ wájú ọlọ́lọ́ bá bẹ tani bẹ lẹ́yìn tá ń wà láàrin tá ń wà lẹ́gbẹ̀ẹ́ tá ń bẹ létí ẹ tá ń wà lẹ́nu ẹ tá ń wà mú ẹ tá ń wà nínú ẹ nínú ìlú bẹ́ẹ̀ ti wọlé ń bọ́ lẹ́wà báyìí ẹ wà láàárọ̀ àwọn kan wà lóru báyìí lábẹ́ sánmà kan lórí ilẹ̀ kan ẹni ẹ kò kúrò ariwo. ẹni olúwa yẹn tí wọ́n ń sọ̀rọ̀ pa rẹ̀ ibi tẹ́nìkan ti wà lọ́sàn-án làwọn kan wà lóru ibi ẹnìkan ti wà lóru ẹnìkan wà láàárọ̀ ọwọ́ alọ́mọ gbẹgbẹ ọ̀sẹ̀ sí. Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ẹnì kò lè máa là. kò lè máa là. ta ló wá chéǹjì èdè tí ń bẹ lẹ́nu yín. ta ló chéǹjì èdè tí ń bẹ lẹ́nu yín Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ẹnìkan ò máa ti ń bẹ níbẹ̀ ẹnìkan kò máa là nínú ìlú kan náà èdè sì yàtọ̀ síra wọn sọ fún mi ná èdè yàtọ̀ síra wọn èdè ń sì yàtọ̀ síra wọn sábà ọ̀dà méjì rí ilé olúrí báwo ló ṣe jẹ́ dáàdì Amẹ́ríkà lórí sọ́mọ náà lábẹ́ sọ́mọ náà lórí ilẹ̀ 6 hours níbi kan 1 hour níbi kan tani yóò kè tani yóò lẹ̀. akbaru ina dina Muhammadi wa kitabahu akiwa mokila. ẹni tó lù wọ́ bá fira rẹ̀ kò lè dá yín mọ̀ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ fira rẹ̀ kò lè mọ̀ yín o kò jẹ́ kìrìsìtẹ́nì yọ kàmọ́ kọ́lọ́ kọ́ báyẹn n tà sí náà wà wò kò ní ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀. akbaru ina dina Muhammadi. Akada Ọlọ́run tí o ṣe fojú ní ikú ò gbọdọ̀ pa Akada Ọlọ́run Akada Ọlọ́run olílà tí o ṣe fojú ní ikú ò gbọdọ̀ pa ní Ọlọ́run. ẹlòmíì ka ọkà 1 million years yẹ 2000 naira lẹ́lẹ́ 2006 ọdún mẹ́fà síra wọn 6 years ẹ̀yìn tó dúpẹ́ àyẹ́kùnmọ̀lá lóṣù kan oṣù méjì ẹ̀paná ẹnìkejì ẹnìkẹta ẹnìkẹrin bóyá kò ló ń kà mọ́ bẹ́ẹ̀ ni. Kẹ́kùrẹ́lì àgádọ́ Ọlọ́run Kẹ́kùrẹ́lì àgádọ́ Ọlọ́run wọlé tọ́jú fojú ní ikú ọ̀dọ̀ pẹ́ ní Ọlọ́run. wọ́n náà bọ́sẹ̀ tó sọ́mọ́ fẹ́ lọ tí gbogbo onírìn àjò rí bí ó pín sí. wọ́n àrí bí ó pín sí ọlá bílẹ̀ ṣe fẹ̀ tó tí gbogbo onírìn òrí bí ó ṣe. wọ́n àná bí ó pín. ọmọ tó la nẹ́bì nù à. ọmọ tó la nù à máa bá ní láyìn máa bá ní láyìn. omi kópin òkè tó ga jù òkè júdì omi kó borí ẹ̀ ìrẹ́nu wà omi kàn kó ni kò ní lọ́dọ̀ rẹ̀. wà á máa wú àmọ́ náà bá gbọ́ ní pẹ́ǹtì ọmọ náà bómi lọ nígbà sàbòsí ọ̀dọ̀ ní bàbá rẹ̀ ó bómi lọ mbẹ́rì. àgbàgẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ìgbà bọ̀dé ó fi rẹ̀ sí wọ́n. Ọlọ́run ní kọ́sọ́rà.
bíyàwó nílé bá gbọ́ bọ̀dẹ̀ tí ẹ bá bá bọ́bá gbọ́ bọ̀dẹ̀ tó bá dẹ́rọ́ ni lútù ìyàwó ẹ̀gbọ́ bọ̀dẹ̀ ó bomi lọ Noah gálàrọ̀ gbọ́ bọ̀dẹ̀ ó bomi lọ lútù gbọ́ bọ̀dẹ̀ ó bomi lọ kádíádù ọmọ ẹ̀gbọ́ bọ̀dẹ̀ ó bomi lọ bíyàwó náà ọjà ni ẹ̀yà kùmọ̀ náà ẹ̀yà kùmọ̀ náà gbogbo àwọn tí wọ́n gbà fọ́ ní kọ̀rọ̀ àti ní gbẹgbẹ ìrẹ́nu omi ò ní gbé pọ̀ omi ti pọ̀ jù ẹjọ́ yìí pọ̀ ariwo yìí pọ̀ ẹ̀rù ń bà mí ni ẹ̀yà kùmọ̀ náà TikTok Agbala Facebook Agbala WhatsApp Agbala YouTube Agbala Instagram Agbala bó ṣe rí mi bó ṣe ẹ̀kọ́ rí bá mi. Nàríjù ìlà àdì. Nàríjù nàjàlá àgàlà. Nàríjù ìlà àdì. Bẹ́ẹ̀ yẹn bá ti di sí ọlọ́mú. Àwọn tí wọ́n bẹ lọ́bì sí ọlọ́run àpáta ni wọ́n. Àpáta ni yín o. Yóò fọ́ ni o yóò rún tepo ní òrùn o tínú orí ó tó dànù pápátá báyìí sídìí yóò jò tán ní orí kúkúbá yóò jò kúkú ẹ̀ sí ní o. ọpẹ́ ni ká ẹ máa dúró ọpẹ́ ni ẹ máa dúró. irinṣẹ́ tó yanjú tó ṣe é lò Olúwa kò tí. bóyá ẹ lè fojú kàn wọ́n. bóyá ẹ lè fojú kàn wọ́n. tí wọ́n nífẹ̀ẹ́ yín ju ọmọ ìyá àtọmọ bá lọ. aago márùn lónìí nínú aago méje a sì fẹ́ kí wọn ilé ní sì sọ ọ̀rọ̀ bá fẹ́ kiri tó fi kọ́ ti fóònù. ni wọ́n fi búra. ìwọ̀n rí wọn rí. iṣẹ́ tí wọ́n ń ṣe ìdábàdí yẹn mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀. ní Nàìjíríà yìí kò sí ọgbẹ̀nu lára ẹlòmíì kò sí ọgbẹ̀nu. àmọ́ ojú kan náà kọ́ láti máa wo nǹkan. ojú kan náà kọ́ láti máa wo nǹkan. ojú tẹ́lẹ̀ mi ò fi máa wo ni pé ẹ̀sìn mo ní ẹ̀sìn wèrè ṣe bá adáyé la bẹ́sìn. adáyé la bá adáyé la bá o àwọn kan sẹ́lá náà o nígbà Islam ẹ̀sìn tó tọ́tọ́ lọ́dọ̀ Ọlọ́run ní ẹ̀sìn Islam. ẹ̀sìn Islam. ṣé bẹ́ẹ̀ ni bá fẹ́ pírísẹ̀ntì ẹ̀sìn bá fẹ́ sọ pé ẹ̀sìn yóò tọ́. sẹ́yìn ní kọ̀tọ́. èmi náà lọ̀tọ́. ẹ lọ̀tọ́ ẹ lọ̀pọ̀tọ́. àwọn kankan wá wà tí ó kàn wá. àwọn kan wá tí ó kàn wá pẹ̀pọ̀ lọ́nà ni. màá sọ̀rọ̀ nípa ẹ̀sìn yín. a sọ̀rọ̀ nípa ẹ̀sìn yín bó ṣe yé yín mọ́ bó ṣe tẹ́ yín náà. torí kọ́ba tó ní wá tí ó ti là ó. ó ti là ó wà ń bí farabalẹ̀. ànábì bá àwọn kìrìsìtẹ́nì ní Mákà. ó bá àwọn kìrìsìtẹ́nì ó bá àwọn ní Mákà wọ́n dẹ̀ jọ́sẹ̀ wọ́n dẹ̀ sọ́ta wọ́n dẹ̀ jọjà ọ̀dà kúlú ẹ̀sìn mọ́ fún ẹni tí ó gbàgbà ẹni tó ní kò wú kò wú wọ́n tó dé ìlànà kọ́mọ̀kìlá ó bá àwọn oníṣẹ̀ṣe ògùn àjọbọ ó bá àwọn níbẹ̀ àwọn babaláwo pẹ́ẹ́mẹ́rẹ́ wọn darí ìlọ́gún fún ọ. máa wọ lórí burúkú ọ̀rọ̀ bá àwọn tó yé ó yé jọ́ọ̀dà yẹ pèsè ọlá ọ̀bọ̀sọ̀lẹ̀ àwọn tí wọ́n fi tọ́ ẹ̀kọ́ fi sí yọ́n dẹ̀ nígbà yẹn kárí ọ̀bọ̀sọ̀ yọ ọbọ̀ yẹ pé lẹ́yìn yẹ pé iná òjò ọba wọn níbẹ̀ wọ́n jọ́sẹ̀ ìrí ànábì sọ̀rọ̀ mi fún wọn àmọ́ pàǹtí kámá bẹ̀ kí ni Allahu Akbar Allahu Akbar má ṣe kí ni ìrí ànábì o má fagídí mú yẹn pé má ṣẹ̀sìn mi o Ọlọ́run ló níbi tá a yà ti àrẹ o Islam ní kọ́ máa lọ ajísùn ibi tó máa lọ náà nù. Ọlọ́run tó a sí okùn bá ṣe bẹ̀rù ẹ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀ tó bí jẹ́ mùsùlùmí. sẹ́yìn wà níbẹ̀ nígbà tí wọ́n bí yàrá sínú Islam. ìjọ sẹ́yìn wà níbẹ̀ nígbà tí wọ́n fún lóko. kọ́ fún àbálòbí ní kírísítẹ́nì ó jẹ́ kírísítẹ́nì. bẹ́ẹ̀ jẹ́ kírísítẹ́nì. ìjà àfa ńlá bẹ́ẹ̀ ṣe dà náà ṣe dà yìí. ó dẹ̀ lóyún sí ibi tí àwọn sẹ́yìn lẹ́nu ránṣẹ́ síbẹ̀ ta ló lò ó ní òyà wọn gan Elédùmarè ló lò wọ́n síbẹ̀. ọ̀fẹ́ finá jó rẹ. gbogbo tẹ́ ń wí o ní kó nbí tọ́ wa gàrí ọ̀wọ̀n náà lé rẹ̀ sàgbẹ́sẹ̀ ní 65 years yẹn gàrí ọ̀wọ̀n lé ẹ bó ṣe ń ṣe yìí gbogbo tó lọ nífẹ̀ẹ́ ọmọ tó jẹ́ ẹ̀kọ́ èlùbọ́ ọ̀wọ̀n náà yàrá rẹ̀ wàláì. ọlọ́kọ̀ wọn láwọn tí wọ́n bí wa. wọ́n láwọn tí wọ́n bí yín. bàbá àgbà alágbàjàgbà. bẹ́ẹ̀ àgbàlagbàjàgbà. àwọn àfa àwọn criticize ẹ̀sìn. àwọn àfa àwọn ọ̀yà kan lọ́tọ̀. bàbá Adam. ṣé Adam àdì lórí. bàbá àgbàlagbàjàgbà ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. àwọn sọ́jà Ọlọ́run lórí ilẹ̀. àwọn àfa wa. wọ́n súnmọ́ babaláwo. wọ́n dẹ̀ bá sọ̀rẹ́. wọ́n bá sọ̀rẹ́. wọ́n close mọ́. títí tẹ fún ọlọ́mọ rẹ̀ pé jẹ́lé ìjọba náà rẹ̀. olúwo bàbá tó bí ọlọ́mọ ẹ̀rìndínlógún nu.
olúwo bàbá ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ sàdékùn kẹ́tíẹ́. sábà pé nígbà tí mi sọ́dọ̀ ta wọ́n yá babaláwo ọmọ rẹ̀ dáfà ohun wíkẹ́. báwọn ta lọ ṣe polú ẹ̀sìn. bá ṣe polú ẹ̀sìn. báwọn tó ní agídí ìwé ni. agídí olórí burúkú ẹ̀ tó ń gan ọjà ohun ti bá gidi bẹ́ẹ̀ tó tí yóò sì jẹun. agídí ni ọ̀sán pẹ̀lú sábà pẹ̀tẹ́lẹ̀ ẹnìkan kọ́ ní ọ̀sán fún eégún ẹnìkan kọ́ ní ọ̀sán fún olùgbé mẹ́sàásì lẹ́dẹ́ yìí. mẹ́sàásì lẹ́dẹ́ yìí. àgbọn ọjọ́ ọkọ̀ ní méjì tí a bá ti fẹ́ ní mẹ́sàásì bẹ́ẹ̀ náà. ẹ dákẹ́ o mọ́kùn máa wọ́rọ̀ sinmi a sì ra wọ́. olóró kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbé. ọ̀fọ̀pọ̀ wọ́n ń jáwé ọ̀dọ́mọ síbẹ̀ lórí lánàá ni ó ń kálukú dá iye ẹ̀mọ̀ lánàá bọ́ síbẹ̀ lánàá wọn ń nà ọ́ àmọ́ lónìí gbogbo ẹ̀ ti wọnú ara wọn. ayakumula alamasira kan to sa fún alamutara kẹfà kan anabi ló wúgbà o. àjọ ń jẹ àjọ mu ni owó rẹ̀ là ń ná. tí mo ránṣẹ́ kò sí ẹ̀tọ́ láàrin wọn tí ní gbàsínà yé mi. ẹgbà ẹni tí ó tù ó délé ọsẹ rí ẹ wí. ẹjọ́ lẹ́kọ̀ọ́ ní ẹjọ́ lẹ́kọ̀ọ́ omi mi ẹjọ́ lẹ́jọ́ yìí ẹ̀rọ lẹ́ra yìí ànábì ọlọ́ọ̀ni wéré wọ́n ẹgbẹ́ báyìí mo ti kò láyé ẹni tó níyà kò dẹ̀ ní bàbá ò nígbà pé wòlíì ní orí nàmọ́ ó ti lágbára ọ̀rọ̀ tó pé àwọn ará mẹ́ta ó bá mi ànàkùnmọ́là kó bẹ̀rẹ̀ ló kálukú ádámà àti mùsùlùmí gbogbo nítorí ọjọ́ ìyá kan ọjọ́ bí gbogbo pátá yẹn àjọ sẹ́ mi ní ìpínlẹ̀ gbogbo wa nùhàní kẹ́nẹ́ ibi tó o ti sẹ́nu orí irun rẹ omi kan náà gbogbo wa jọ jẹ́ ọdẹ nàbí ádámà kò níyà kò ní bàbá ẹ wá mọ̀dánù kan kò níyà kò ní bàbá mọ̀dánù kan ó níyà kò ní bàbá mọ̀dánù kan ó ní bàbá kò níyà wọ́n ní tani ànábì ádámà kò níyà kò ní bàbá wọ́n má bí èrè ó dẹ̀ kọ́ máa jẹ́ yẹn ó sì dẹ̀ yẹn kó fáyà kó nà ló ń bẹ̀ nígbà bẹ́ẹ̀ dá wa wù a sì buyọ látara ẹ̀fọ́ òsì ádámà ní bàbá òníyà ó gbà bàbá kò ó níyà ẹ̀jẹ̀ ń parí ẹ̀ ṣe sùúrù yọkàn rí ọ̀rọ̀ mú mi sí òun lè jù kò ní ní bàbá yóò níyà ọwọ́ dá wà lálẹ́ tá a wà ní àwọn à ń sẹ́mọ̀. ọmọ yẹn yísá tí wọ́n ti sọ kó tó di pé bí Jésù ni. ọmọ yẹn yísá tí wọ́n ti sọ ni wèrè ní ọ́ni kátó bí Jésù. Isa ìwọ kọ́ ẹ̀mí mọ́ ìwọ marufu. alẹ́ yísá òun níyà kò ní bàbá òun níyà kò ní bàbá ibi tó gbà yẹnu ó ju ọ lọ láti dé ní wẹ̀mú lẹ́nu. ìyá Mariama Mary wa ń jẹ yẹ tani bàbá ẹ Ọlọ́run kò lè yọ èmi tí mo dá kò yọ àbá kò ní àbá ọjọ́ mi mọ́ kì í sẹ́mi mímọ́ sọgbẹnu ẹ dẹdẹrẹ àbá ọlọpẹ sọ bẹ́ẹ̀ kó tún tí àyẹ kó gbé jáde kó kúrẹ́ jáde ẹkún mi mọ́ ni kájọ wá dàrú kájọ bọ́sọ̀ náà ó níyà kò ní bàbá tí ò níyà ọ̀rẹ́ tó níyà kò ní bàbá bàbá jẹ́ mẹ́ta máa tú màrúfù kí ló lè fàjà alamurasira kan kàràkì ń fà yẹ Ànábì ló sọ bẹ́ẹ̀ wàlámù tábà nǹkan méjèèjì ní ẹ fún ẹ ó ṣe dà báyìí ní taburú kò ní wọnú ayé lórí yín lórí ọmọ lórí aya lórí ìjọ Ọlọ́run títí mú ojú tì kọ̀tán díẹ̀ bí mọ́jọ́ ṣẹlẹ̀ sí pé sáà sọ fún ìgbà fúnnú Ọlọ́run lẹ́ni kì í ṣe pé gbogbo ẹ̀fọ́ Ọlọ́run ti ṣe tán ìdókùtẹ̀ fẹ́ pọ̀ wọ́n ju Ọlọ́run tẹ̀ẹ̀dẹ̀ ń jíṣẹ́ sí kò jíṣẹ́ ìgbà fún ni. gbogbo tẹ ní kọ́ ayé ló wá wọn ní ká kọ́lé fún ọlọ́tọ̀ méje ká dùn ọ̀la mùrùmọ̀ palọ̀ rúbà ń palọ̀ dègbà 500,000 bọ́ síbẹ̀ yẹn máa mi tẹ́lẹ̀ fẹ́rẹ́ yìí lọ. onítọ̀ tí wọ́n tó máa sọ pé àgbàlá ẹ̀yìn ó gbowó múná ṣé àsìkì tiẹ̀ lè gbowó fún ọ. ṣe àsìkì wẹ̀rẹ̀ tí ọ̀rá ta àsìkì tí ọ̀rá yọ àsìkì tí ọ̀rá fòmùsùn ló ń jẹ. ẹni tí sípírìtì Ọlọ́run bẹ lára ẹ̀ lọ́sọ̀ báyìí bá bẹ́ẹ̀ ní ìdíkẹ́ a ní ìdíkẹ́ báyìí káàsì fún. àwọn yẹn kọ́ ni wọ́n fún. àwọn yẹn kọ́ ni wọ́n fún. ẹni tí wọ́n fún rẹ̀ ó wù kó fún ọ ní wẹ̀rẹ̀ àsìkì tí ọ̀fun ẹni tí wọ́n bọ̀ nǹkan yẹn fún ṣe sùúrù kì í sí wọn fún. fún bẹ̀rẹ̀ wẹ̀ tẹ́lẹ̀ sí rẹ̀ lójú kọ̀ wá kàkọ́ pé lónìí bá 1B25 ọwọ́ rẹ̀ wú àwọn lò lórí burúkú ìwọ tó lè fún mùsùlùmí ló ń jẹ ẹran jèrè olórí burúkú ẹni tá sì kiri ọ̀bẹ díẹ̀
ọ̀rọ̀ àgbàdo tó dá tó kó ọwọ́ aládùn ọgbà mọ́. Tẹ́nẹ́sì rẹ̀ lójú. Nígbà náà ni. Sọ fún wa. Ẹ̀yin èèyàn. Ẹjọ́. A ní di 1,000. Nígbà báyìí. Tó bá rí 5,000. Ní ìfàrí. Ẹ̀ ń tọ́gbà fún rẹ́ẹ̀sì tí ọ̀rẹ́ ní fún wèrè. Wọ́n gbà fún rẹ́ẹ̀sì. Ankùnrin. Gbogbo èdè náà là ń sà. Òun bẹ tí wọ́n rú. Àtàlámùtàlà kẹfà. Nígbà burú sẹ́yìn lẹ́lẹ́. Gbogbo ẹyẹ tí fẹ́yìn. Àwọn tí wọ́n ń fẹ́yìn pọ̀. Àwọn tí wọ́n ń fẹ́yìn pọ̀. Ẹ o pẹ́sà ni. Ẹ máa dúpẹ́. Àwọn tí wọ́n gba tí ní ti pọ̀jù ní ayé. Nígbà tí mílíọ̀nù èèyàn bá ń ṣàdúrà. Ká ń ṣàdúrà fún yàn. Táwọn bẹ́ẹ̀ wá kẹsàn-án pa wọ̀n. Ìwọ tó gbọ́jú mọ́. Yọ ọkàn rẹ̀ tó gbọ́jú mọ́ tó lọ sí pé fún yàn. Mílíọ̀nù èèyàn ṣàdúrà fún yàn. Àwọn adúró ẹ̀ fúnra bá dìbò fóònù tí wọ́n náà fún yàn lè pé. Èpè tí mo tẹ́lẹ̀ kọ́ mọ́ ni. Ó fúnra bá dìbò fóònù bá tilẹ̀ fẹ́ bọ́ọ̀lẹ̀. Ọwọ́ náà fẹ́ fún yàn lè pé. Èpè tí mo. Àwọn náà 45 mílíọ̀nù. Wèrè ọwọ́ náà hàn ní ẹ̀. Ẹ ọkọ̀ kú bẹ́ẹ̀ lórí burúkú fi kó tayé. Alábìnrin kẹfà. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Níjọ́ tí a bá ti fọ́ fún yín. Mo ṣe live lọ. Àbá ṣe live lọ́wọ́. Wọ́n á ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé. Wọ́n wá ní Alhaji. Alhaji. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Tẹ́ ẹ bá pè wọ́n ní Kẹ́hìndé, tẹ́ ẹ bá Àgbàlá Gabriel. Tẹ́ ẹ bá pè wọ́n ní Kẹ́hìndé. Bí wọ́n bá wọ́n Àgbàlá Gabriel tó kò ní ìyá wọn lọ́wọ́. Ẹ máa bá mi fi Àgbàlá Gabriel. Ẹ máa bá mi fi Àgbàlá Gabriel sọ́kọ̀ mi. Àbá ṣe olùfẹ́ nìkan ní gbẹ́gbẹ́ fún mi. Gbèrè ẹ̀kọ́. Kẹ́nìkan tó gbà. Kẹ́nìkan tó yẹ. Ẹnẹ ó kọ rẹ̀ mú kọ. Ẹnẹ máa eléyìí ṣe bá tán. Tó ń tọ̀ yé. Tó ń tọ̀ yé eléyìí ṣe bá tán. Ọ̀rọ̀ wo ìlẹ́wọ̀ gbé fún dídì ó ní kò gbóúnjẹ fún un tí ó sì á gbé fún ọ. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Ọlọ́run wọlá àbá yín rè. Àbá yín rè o. Àbá yín rè gbà fún rè o. Gbogbo apáta la kéwò. Fọ́nísọ̀ àfáà ni o. Bíríkìlà àfáà ni o. Sẹ́ńgolo náà ni o. Sáà kọ́sẹ̀ ilé. Olúwarí ọ̀dà lẹ́yìn o. Àfáà ni wá. A sì ní bẹ̀rẹ̀ lọ́rọ̀ kan ló mẹ́fà. Wọ́n dá bódú wọ́n ṣe tó nínú ayé. Lánàá Sátidé yìí, ọmọ méjì ló ṣe fídíò àmọ̀tẹ́lọ̀. Ọmọ méjì ṣe fídíò àmọ̀tẹ́lọ̀. Ẹ ọmọ sọ fún wọn. Ẹ máa sọ fún wọn. Nígbà tí àbá yìí ló bímọ. Àyà kùmọ̀lá. Àbá yìí ló bímọ. Àbá yìí ló bímọ. Ẹ wá sọ lọ́lọ́mọ. Ní ọ̀rẹ́ wa kan torí Báṣọ́ ti ní Ahmed Akọ̀lù wa ní. Torí pé Kẹ́hìndé Àgbàlá Gabriel ra màálù fún mi náà. Tí ó dára kò ní yóò ṣe ara màálù. Màálù fún àwọn. Ìgbà lọ wọ ọkọ̀ tó bá gbẹ kọ́ bá fi kọ́kọ́rọ́ rẹ̀. Kọ́kọ́rọ́ mọ́tò. Màálù bò. Ẹnu ti bẹ́lẹ̀, ó ti ra màálù fún mi náà. Òpònà ó ti ń tọ́ spọ́ọ̀tì. Mo ní màálù. Màálù kọ́. Kò sí bẹ́ẹ̀. Kò lè máa gbèsè. Kò máa gbé sọ́sẹ̀ sí yìí tẹ́ni kò máa gbèsè. Ẹ tí wọ́n dájọ́ síwájú Olódùmarè. Ọwọ́ ń sọ̀rọ̀ màálù létí ẹ̀. Tí ó jẹ tí ó yàgbẹ́. Inú ẹ máa ṣe lọ. Ẹ bó dọ́là. Ẹ dẹ̀ ń bó dọ́là. Ẹnìkan wá ń pẹ́ fẹ́ dolo sí. Ọlọ́run kan lọ kógbó tó ní. Kò tó kan. Àtòkọ́ lọ fún ẹsẹ̀ máa ṣe lọ. Ẹ máa wọ̀ yìí. Ẹ máa wọ̀ ọ̀hún. Ẹ máa ṣe yè méjì. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ ti máa ṣe lọ. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ ti máa ṣe lọ. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ ti máa ṣe lọ. Ẹ máa wọ̀ mí, ẹ máa wọ̀ ọ̀hún, ẹ máa ṣe méjì. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ ti máa ṣe lọ. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ ti máa ṣe lọ. Bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ
ọyà kọ́ ọ̀làjú ọyà kọ́ ọmọ kó wọ́n ń bò sí àṣìá bọ́dẹ̀ bọ́dẹ̀ yẹn wọ́n ń bò kárakára ọkọjọ́ ọ̀rọ̀ màyé wọ́n ń bò sí àṣìá wọ́n ń bò kárakára wọ́n ń bò kárakára oṣù Germany ni oṣù Germany ó ń bò oṣù Amẹ́ríkà oṣù UK. àdúrà tí mo máa ń ṣe fún yín. àdúrà tá a fà máa ń ṣe fún yín. lójú yín àti lójú yín. ní pé kọ́lọ́ mọ́ fúdú ẹ̀mí. Ọlọ́run mọ́ pa yín báyìí. má fi yín ba Àgbàlá Gabriel ló kọjá. má fi yín ba Àgbàlá Gabriel ló kọjá. àwùkà náà wà sákà sákà bí kì í ṣèyàwó ló ń sọmọ parẹ́ o kì í bẹ́ẹ̀ sọmọ kì í bẹ́ẹ̀ sọ̀rọ̀ kì í sọmọ kì í ṣẹbi o kì í ṣẹbi kì í sara kì í sọmọ ó dájú ó lè ta ni. táwa ló sọ̀rọ̀ parẹ́. ó ní gbogbo ẹ tí ẹ bá ti wú ẹ̀yìn. téèyàn bá ti wú ẹ̀yìn láàkó tí sòrò tẹ́ ẹ bá ti rí ẹjọ́ sáfìsì ẹ̀kún ní ètò ìgbésí ayé. ẹyọ sáfìsì ẹ kó nú ètò ìgbésí ayé yín. ẹ má ní sùúrù débẹ̀. ẹ má ní sùúrù débẹ̀. tí n bá ìmọ̀ ọlọ́ta tẹ́ bá mọ̀ ìwọ ni olórí tí n bá mọ̀ ọlọ́ta ìwọ ni tí n bá tajú lókè òní o ti rá ìwọ. tí n bá dúró lọ́sẹ̀ mo ronú bò ní tiẹ̀. ẹ máa ronú parẹ́ ni. ọbẹ̀ tà kí mọ́mọ́ pọ́tà mi yan. máa jẹ mọ̀ náà máa jẹ mọ́sàlẹ̀ tètè bá. èèyàn gidi kí sáka ti kárí wọn. èèyàn rẹ já pé sóde. sínú ẹjọ́ bọ̀ sọ pé ọlọ́run kọ́ máa pọ̀ta wa. máa pọ̀ta wa ọmọ àròrè rẹ. ẹni rẹ ti rí kárí náà. sẹ́ni wèrè ọba kú okú. Mr. Kehinde Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ẹ dúró ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni ẹ sojú ẹsẹ̀ ni. ọlọ́kọ̀ kò yín lẹ́wọ̀. ọlọ́kọ̀ kú ẹ̀. àdúrà yín àkọ́kọ́ tí ọba wa kú ẹ̀ ọlọ́mọ jẹ dolo sí. lórí ọ̀rẹ́ wa kò ní oníṣẹ́ Kehinde yẹ àbí Amẹ́ríkà mo ní ìyẹn síwájú ìyá tó máa kàwé tí ó tún pọ̀ ìyá tó máa kàwé tí ó tún pọ̀ mi sì fẹ́ mi fẹ́ kì í tiẹ̀ wú ìtọ́ba lẹ mẹ́bí àtòbìnrin máa àtàkà mi ìfẹ́ obìnrin lóṣù tó ṣe máa bọ́ obìnrin jà bọ́ọ̀lù lóṣù sí bẹ́ẹ̀ tó tọ́ba jọkùnrin ọkàn lóṣù kó wá bàdàn èlò ló bẹ́ẹ̀ tà padà. Mr. Kehinde Àgbàlá Gabriel ẹ ń bò sí àṣìá ni kì í sẹ́wọ̀dà dọ́là lẹ̀ ń bò kì í ṣe náírà dọ́là lẹ̀ ń bò. ẹ má ti jà fáàlù owó tẹ̀ ní dọ́là ó kàn òdò létí ẹ ó sì ń gbọ́ etí wò di ó sì yọ òwú di ó yọ òwú sétí. Ọlọ́run ní kú ẹ̀mí. kò ní kú ẹ̀mí yín ẹsẹ̀ ní. ẹlẹ́kejì ẹ̀ sì ní padà dolo sí. ẹ̀ ní padà dolo sí o ẹ̀ ní tọrọ jọ ẹ̀ ní wákẹ́ tó rí ẹ̀ ní lẹ́kẹ́ tó wá. èyí tẹ́ ẹ̀ sẹ́yìn tó tinú yín wá ni. ìtò tinú yín wá ni o. ẹ̀mí ni ẹ̀mí. ẹ̀mí ni ẹ̀. ẹ̀lú àfáàmù. mẹ́sẹ̀jì wọn kọ́ sẹ́ndì. níjọ́ Sunday. sẹ́ndì pàdé mi. sẹ́ndì pàdé mi lọ́dọ̀ àgbẹ̀ gbẹ̀rẹ̀. olólùfẹ́ ni. táàdẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. kò sí tọ́pẹ́tà ní bá fẹ́. kò sí tọ́pẹ́tà ní bá fẹ́. ọ̀la Sunday. mo ní pẹ̀lú táìmù àwa tó dẹ̀ pé tó tó bí 6-7. mo ní kò sí wàhálà. gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tá a fẹ́ lẹ lónìí ní ìyàbá kéwùlá a kan gba tẹ́kisì lọ rẹpẹtẹ. a wà lórí iṣẹ́ Ọlọ́run ni. àwọn òdúró má lọ ronú o. gbogbo ìjọsìn tó ń kálukú wá ṣe pátá irun táǹkì àwẹ̀ táǹgbà Olúwa pa wá láṣẹ pé a máa ṣe ni bọ́lọ̀ ń gbà bí ọ̀gbàtà lọ́mọ. bọ́lúwà gba wèrè tó dáwò òkùnkùn máa ó ti fẹ́ nípa tẹ̀ yẹn jẹ́ kiri ó jìyà ìlú táǹkì. àwẹ̀ táǹgbà wájìbù mu akárẹ̀ tó bẹ́ẹ̀ dandan ni kò sí dandan ni kò kírun kọ́ báyìí dandan ni. akírun tá a sì kó mọ̀ o kó n bẹ́ẹ̀. bá a ṣe kílẹ̀ o ìjọba náà tẹ́wọ́ gba àbídọ́sí ní ẹ̀dá. àbídọ́sí dandan sí ó ní aláwọ̀ àkùbárù sẹ̀rọ̀ sí ní jẹ́ gàrí. èyí tí wọ́n fẹ́ máàkì ni pé kílẹ̀ rò mí sí. kílẹ̀ rò mí sí. kílẹ̀ àdéhùn mi sí. kílẹ̀ àdéhùn mi sí. báwo ni mo ṣe ṣe sí. báwo mo ṣe ṣe sí. wọ́n máa kẹ́ kàlámù láfíà wọ́n ní tí ọmọ ènìyàn bá ń sọ nípa ènìyàn. tí wọ́n sọ nípa ènìyàn. olúwo lẹ́yìn mọ̀lẹ́kẹ́ mọ́. ẹ máa kọ́ ẹ máa jọ́ tiẹ̀. èèyàn ni o ọlá àná díẹ̀ o má dojú ti o ẹ̀kọ́ ọlẹ̀ ẹ̀kọ́ ọlẹ̀ pásítọ̀ yẹn ọmọ àbá pété èèyàn pọ̀ àmì èèyàn máa ṣe pọ̀ ẹ̀ tó kọ́ ọlẹ̀. èyí tí wọ́n fẹ́ fàlù lára wa kì í ṣe ọ́nàrí ẹ̀sìn. kì í ṣe ọ́nàrí ẹ̀sìn o ntí wọ́n fẹ́ fàlù lára rẹ. kò sí tó lè pàwọ́ àtọ́lọ́pọ̀ táàbí wá rí bínú Ọlọ́run. lórí bínú Ọlọ́run èèyàn kò tí ò níyàwó kò níyàwó ara wa láṣẹ tábàlẹ̀ bínú Ọlọ́run ara wa náà láàjọ dùnú tábìlì dùnú Ọlọ́run ara wa náà ayé táwa láti parí ẹ̀ ó mú gàrí kúrò láyé ọwọ́ adọ́rọ̀ wọn ni yóò fọ́rẹ́sì ó tó bẹ̀rẹ̀ yà ọwọ́ adọ́rọ̀ pé ó lúwẹ̀ ó tún òkun bá nú òkun ọdọ̀sà àyàkùnmọ̀ láwù ọdọ̀sà ọlọ́mọdé padà dọ́dọ̀ sí èyí tó sì kẹta. gbogbo tó ní í ṣe pẹ̀lú rẹ̀ ọlọ́ba ni sọ yín níbẹ̀. pásítọ̀ ẹ bá mi gbàdúrà mẹ́bẹ́ ni sẹ́nu mẹ́jẹ̀ pé àfáà yín bẹ́ẹ̀ mẹ́jẹ̀ pé pásítọ̀ yín bẹ́ẹ̀ jọjúmọ́ báyìí ìdàgbàsókè 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 inú àsìkí ìdàgbàsókè inú ọlá ìdàgbàsókè inú yìí ìdàgbàsókè inú òkú ìdàgbàsókè inú àṣeyọrí ìdàgbàsókè inú àbíkíkò ìdàgbàsókè nínú ìbùkún Ọlọ́run. ṣebí ẹran tí wọ́n bá fi fọ́lọ́run. ẹran tí wọ́n bá fi fún Ọlọ́run kí ló fẹ́ pa kí ló fẹ́ pa kúrú náà lè pa kí ló fẹ́ mọ́ra bó ṣe kúrú náà yóò tó gbẹ yóò ṣe lè gbé yóò tó gbẹ yóò tó kó mbẹ
ẹran tá a fi asa ní kàtúlá ràkúnmí ọlọ́run ni yín. látàmọ̀ súwá bí sùn aburú ò ní sẹ́yìn. aburú ò ní sẹ́yìn. ọlá máa ń ṣe aláwọ̀ láàkú wá tà. ilà abilà lè jẹ́ ìsàlẹ̀ ìjàgbára Gabriel bá ń sọ pé faradà ẹ̀yin olúwa. má ṣe nìyí lára. ìlà ọ̀gẹ̀dẹ̀ ìsunkun àti dẹ̀. faradà ẹ̀yin olúwa. ẹ̀dùn dàbí faradà ẹ̀yin olúwa. má ṣe nìyí lára. ìlà ọ̀gẹ̀dẹ̀ ìsunkun àti dẹ̀. ọ̀gẹ̀dẹ̀ faradà ẹ̀yin olúwa. ẹ wá kí wọ́n ejide ewu nabi ọmọdé obi èyí táwọn ha èyí ọlọ́dún yẹ ọlọ́dún yẹ ọlọ́dún yẹ kìsà ọlọ́dún yẹ nígbà sá ọ̀rẹ́ ìdílé orí òwò. nígbà tó wá sọ pé èjìdé pé ìdí Àgbàlá Gabriel lórí ẹ̀ bá wù pé. lọ́ba tẹ̀ná lọ́ba tẹ̀ná. ọmọ bá débi pé ọmọ méjì Àgbàlá Gabriel sáré kó tó di pé mo pé orí rẹ̀ òwú yẹn àbá. ó ti tẹ̀ná. mo kàn rí tí smartphone mi kẹsẹ̀ tán òǹkúrìrì. nígbà tó bá di kẹ́hìn rẹ̀ ọkọ̀ sẹ́kà tó dàgbà lórí ẹ̀ tó. eléyìí ti kọjá pé mo ra káàdì mo rí mẹ́sẹ̀gì. dátì ẹ̀ mọ̀ ni. dátì ẹ̀ mọ̀ ní tí mo fẹ́ lò. ọlọ́run ta lolúwa lò nínú ayé rẹ. wọ́n lọ pẹ́lẹ́ kúrẹ́ ni àwọn afọwọ́ ju ọlọ́ ẹ̀ ní ráre ẹ̀ ní fẹ́ bọ́ ráre ẹ̀ ní ráre ẹ̀ ní ráre ẹ̀ ní ráre èyí tí ń ṣẹlẹ̀ yìí. ara ti ń rọ alábòsí 0 to plus 0 0 ní kàpẹ́lẹ̀ yín dìbò òfo ọkọ̀ tó ti lọ mọ́ òlu ẹ̀ wọ́n ní nìdẹ̀rẹ̀ padà kò sí ẹ̀ka lẹ̀ mọ́ làkọ́díjà kún wọn tó fún yín. wọ́n tí wọ́n fi ṣe fáwọn ànábì Ọlọ́run. wọ́n láti wọ́n fi ṣe fáwọn ànábì Ọlọ́run àwọn ànábì Ọlọ́run. Ọlọ́run bá ìṣọ́ránsì. bá ní ìṣọ́ránsì ẹ̀mí yín. àgbèsè tẹ ẹ nílẹ̀mí pọ̀. àgbèsè tẹ ẹ nílẹ̀mí ó pọ̀. àwọn tẹ ẹ lẹ́mí àti kún lọ́wọ́. àwọn tẹ ẹ lẹ́mí àti kún lọ́wọ́ pọ̀. má járe òmù yín. bàbá. látàṣà látàtẹ́rífà wọn. ẹ̀yà kọ́mọ̀ lọ́kùn bí lẹ́sìn. ẹ̀yin kankan ló sọ yín di góòlù fara ayé tí wọ́n fi ń wájú yín kiri ẹ̀yà kọ́mọ̀ lọ́wọ́ tó fi ń wájú yín kiri. àwọn èèyàn ní kí n sọ fún yín. àwọn èèyàn ní ká sọ fún yín. wọ́n ní ká ẹ má jẹ́ kó sú yín ẹ sì má jẹ́ kó rẹ̀ yín. wọ́n ní ká ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín. omi tá a dà sí ẹyin díẹ̀ láàrin. omi tá a dà sẹ́yìn dire lára kò lè dúró níbẹ̀ funfun náà ni ó wà. Màsúdù. Ànábì ní gbogbo ẹni tọ́lọ́ bá ti dojú kẹ́kọ̀ọ́ kọ́ máa retí pàwọn tí wọ́n pè gan-an. kọ́ máa retí wípé àwọn kan bẹ wọ́n máa pẹ̀ gan. kódà ẹlẹ́sìn kan náà ó ń bẹ ń bẹ tàlẹ́ ti sì máa wáyé nínú ìlú kan náà èyí ó rí ẹ̀fọ̀rọ̀mẹ́ntì ẹgbẹ́ gan. àwọn ọ̀sọ̀ sídìí àwọn àgbà ká mọ̀ pé a ní àwa rí ni. àwọn ojúpọ̀ ọ́fíìsì tọ́lọ́ fi sí yẹn. àwọn ojúpọ̀ tó ọ́fíìsì tó lúwọ́ fi sí yẹn ẹ̀jẹ̀ ń sàn ẹ̀jẹ̀ ń tọ́bẹ̀ ẹ má jẹ́ kó sun yín ẹ má jẹ́ gbó kún mọ́ ẹ dẹ̀ má jẹ́ kó sun yín. èyí tá a fi rán yín kọ́mọ́ra yóò sunkún wá kọ́dẹ̀ rẹ̀ ní jáde la fi rán yín. gbogbo tí wọ́n ń jẹ́rẹ̀ kó pátẹ́láyé pọ́tí wà ní kò ní tọ́sí yín. ẹ má rẹ̀ wọ́n lẹ́kún lọ ọlọ́dẹ máa fún yín ṣe. àwọn olólùfẹ́ yín. wọ́n sọ pé àwọn ò rí kí Àgbàlá Gabriel ò pé àwọn. àwọn ò rí kí Àgbàlá Gabriel kó pé àwọn. wọ́n lè retí kíkẹ́ tó bóde pé charity. charity. wọ́n rẹ̀ ró ọ̀tọ̀ lárú ọ̀tọ̀ ní kẹyìn ọ̀rẹ́ rú. àwọn bẹ kún lọ́wọ́ àwọn àlẹ́ ọ̀tọ̀ lárú ọ̀tọ̀ ní rẹ́rú rẹ́rú ju aró lọ àwọn kan bẹ wọ́n rẹ́rú kalẹ̀ ni wọ́n ọ̀rà ló ń ti àwọn rẹ́rú ni ẹ sì ń retí Ọlọ́run kùn lọ́wọ́. Mr. Kẹ́hìndé ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. bẹ́ẹ̀ ṣe ń ṣe wáàsí lọ́wọ́ ni mo receive message kan ó lẹ́nìkan láti London ó ní hello pastor ó ní check your account ó ní I am impressed ó láwọn wá impressed pẹ̀lú gbogbo tí a fa ń sọ látàrọ wọ́n ní kí n fún wọn ní 50,000 naira. àgbẹ̀ mẹ́sẹ̀jì yẹn sí àgbẹ̀ mẹ́sẹ̀jì wọ́n ní kí n fún wọn. Ọlọ́run ní jẹ́ dodo sí o. ẹ ní dodo sí. wọ́n ti jíṣẹ́ yín o. wọ́n ti jíṣẹ́. Ọlọ́run ní jọ́ tẹ́ḿbẹ̀. kò ní tẹ́ḿbẹ̀. alápọ̀lọpọ̀ èyí tẹ́ ń ṣe òun rẹ̀ fókọ̀sì. èyí tẹ́yìn ń ṣe yẹn ní ká fókọ̀sì. títí tí bá dáa. títí tí bá dáa. tí ò ní gálọ́pì. tí ò lókè. tí ò lókè. tí ò ní kọ́nà. tí ò ní kọ́nà. ẹ̀mí ọmọ ṣòfò fún bẹ́ẹ̀. ẹ̀mí ọmọ ṣòfò ó ní kálukú máa dẹ́sẹ̀ dé ní. gbogbo tó ṣẹlẹ̀ gbà pé kíyẹn lè tẹ bírèkì. èlé tẹ bírèkì. gálọ́pì ni. dáńblò ni. tẹ́ bá ṣe ní ìwọ́n tó wá fi àrò sí pé. wọ́n bá rò sí pé òdèdè kọ́nà ẹni wọn kọ́ bá kó slow down. ok máa bá tẹ́kì lókè. torí pé fún ìṣọ̀ránsì ẹ̀mí ẹ̀ ẹ máa bá ń tẹ́ ń bá lórí wa lọ́rùn yín. ẹ mọ iye mùsùlùmí tẹ́ ti yé ni. ẹ mọ iye mùsùlùmí tẹ́ ti yé ni. sẹ́ẹ̀ polówó bọ̀ sọ́ọ̀sì fẹ́ nìkan kan ni. ẹ mọ iye mùsùlùmí tẹ́ ti yé ni. tẹ́ẹ̀sì polówó bọ̀ sọ́ọ̀sì mi bọ́ọ̀ wá sọ́ọ̀sì mi ní sọ̀rọ̀ fún ọ tí o sì kó mọ́sáàsì ẹ̀ tí sì ń kírun
tó o dẹ́ sọ fún pé máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì mi kí n ṣoore fún dèdèrè ní àdéṣe kò yí ọmọ ni gbogbo nítorí ọjọ́ ńgbà tí òkú yé mbẹ́yẹn bá sọ. My life is for me. Your life is for me. Gbogbo nítorí ọba yé ẹ ṣe. About my life. Gbogbo nítorí ọkọ yẹ kó bínú o ngbẹ̀yẹn sí ẹyin. Ayé rẹ̀ ṣe. Ó ń ṣe. Kò sòrín ààrẹ o ibi tó lọ ní òyì ọ o kò sòrín ààrẹ ibi òyì ọ ọ̀nà Ṣàngó ọba ọlọ́bàdà ń kọ̀kan ọba àbálòsódì ọba rẹ̀ dání kọ̀kan ó rìn lọ ní arákùnrin ẹ mójútó ẹ mójútó. Arákùnrin sẹ arákùnrin tí ń ṣe tó tó báyìí abẹ́ dà òní òkùnrin ní àwọn símọ́lì ní lórí wọ́n mi lọ́dọ̀ kò díjú Ọlọ́run ò díjú ní Jackson ká tó yà síbi rárá níbi ọlọ́dọ̀ ká fi yà síbi àwọn palimọ́lì dì tán àwọn àtàwọn ọ̀gá abẹ́ dà ọ̀gá wọ́n bèrè. Ọ̀nà ibi tá a padà gbà lónìí láti jágàdà bẹ́ẹ̀ ọkọ̀ náà yọ ilé ọ̀tẹ̀ dáhùn ni àyàkùnmọ̀ náà sọ́kọ̀ ò ní rí mọ̀ ọkọ̀ lérí tó bá jẹ́ gbúdú tó lè ń tà lọ bàbá jẹ́ wòlíì kórí ọkọ̀ bọ̀ mọ́tẹ̀ rẹ̀ kórí ọkọ̀ bàbá adẹ̀gbẹ́ tó ti adẹ̀kọ́ jẹ́ nǹkan kó o dẹ́sẹ́lẹ̀ mo ní tẹ́ ń gbèsè ó ti pọ̀ jù ìdẹ́ ń gbèsè ti pọ̀ ẹ tẹ̀síwájú bàbá ẹ tẹ̀síwájú ìmísí Ọlọ́run ní fi yín sílẹ̀ ìmísí Ọlọ́run ní fi yín sílẹ̀ kò ní fi yín sílẹ̀ yóò fi yín sílẹ̀ kò sọ̀rọ̀ campaign lẹ́yìn ìdìbò òfò ní. gbàgbé ẹ̀ ń dá wa lọ́rùn bẹ́ẹ̀ ṣe dúró ń tẹ̀bí náà fà lọ́rùn owó yẹn kọ́ lọ fọ́lù fọ́lù owó yẹn fọ́lù owó ní bàbá ti kọ́lé o. 2005 náà lọ́mọ́kà lẹ́yìn tí lọ́mọ́tò tó dáa mọ́tò ẹ̀fọ́ àdúró ti pé ojú òní tì ní dúró tán ẹ sì dúró tán ta ní wà pọ̀nú ẹ̀yìn ẹ̀dẹ̀ tóbi ẹ̀wà kákò ẹ̀ntóní ẹ̀wà ṣe bẹ́ẹ̀ tí ò ní. Olúwa nírú ọ́fíìsì yẹn ni máa takú sí Olúwa ló sọ bẹ́ẹ̀ Olúwa ló sì máa takú síbẹ̀. Ọgbọ́n tí mo mọ̀ kò kí ló sọ. ó ní mọ̀rọ̀ fa àdẹ́kùsà. Ayakumala anakumala. iná ńlá alákàsílísì làtà. Anakumala. ìdá fi sàmẹ́ wà ìdá fi. Anakumala. bàbá wà dé àdẹ́kùsà. Anakumala. bàbá àwùlà òbísílísì látàrí ní kẹ́yìn fi sàmẹ́ ìsàmẹ́. Anakumala. bàbá ńlọ fa àdẹ́kùsà. bàbá àwùlà òbísílísì. ilẹ̀ pẹ́pẹ́pẹ́ olùlẹ̀. ó ní ẹni tó bá ti rẹ̀ ẹ bá ti rẹ̀ lẹ̀. ó ní ọlọ́run dá àwọn mẹ̀lẹ́kà. àwọn mẹ̀lẹ́kà kan ní sẹ́tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ sẹ́ wà ní sin sẹ́kẹsẹ̀kẹ̀ kan bẹ lọ́rùn. sẹ́kẹsẹ̀kẹ̀ kan bẹ lọ́rùn yín wọ́n fa lọ sẹ́mà ìkan bẹ ń sẹ́lẹ̀ wọ́n fa lọ́rùn ẹ̀rẹ́ ìdàpátá ló ní ló ń kálukú lónìí tẹ̀ ẹ má ti rẹ̀ lẹ̀ mẹ̀lẹ́kà ti mẹ lókè ẹ bá ní gbé kó fẹ́ máa náwó eléyìí fẹ́ máa náwó ẹgbẹ́ òkè ẹ bá ní gbé ẹ bá ti gbéra ga ẹjọ́ olùlẹ̀ bàmọ́ bámú àgbàlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lábọ́lá wá sí tó nínú ọlá rẹ̀ wọ́n lábọ́ sí tó nínú agbára rẹ̀ mọ́fà burú sẹ́yìn mọ́ bá ń dáàbò rẹ̀ bò yín 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 àtẹ̀yìn àtọmọ àtàyà gbogbo tó kù inú lẹ́fàáyé tí náà tí ń jẹ́dùn ọkàn sọ́dí dùn fún yín sọ́dí dùn fún yín wọ́lá wọlé lọ́ntẹ́ gbà fún wọ́lá wọlé lọ́ntẹ́ gbà fún. àwọn mẹ́tẹ̀ẹ̀ta lónìí. wọ́lá àṣẹ mẹ́ta tó papọ̀ lónìí. àṣẹ mẹ́ta papọ̀ lójú inú má yọrí sà fún yín. àmín. àmín. babu shiri kandu àmín subhanallahi kandu àmín jalibu jalimu me kandu àmín subhanallahi kandu àmín gisili kame kandu àmín subhanallahi kandu àmín guruku me kandu àmín subhanallahi kandu àmín rabi adifa me kandu àmín subhanallahi kandu àmín makakara da ma me kandu àmín subhanallahi kandu àmín wayakada da me kandu àmín subhanallahi kandu àmín gasi liki me kandu àmín subhanallahi kandu àmín sulu kono ibune kandu àmín subhanallahi kandu yubuni bubuni wala hawla wala quwwata illa billah wala hawla wala quwwata illa billah ẹ̀yin aláṣẹ ẹ̀yin àlá àti wà lóhùn nìyẹn. ẹ̀sàdúrà àfẹ́jìdè kó má bà wá tì í kábíyàmọ́ kó má sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀sàdúrà àfẹ́jìdè kó má dà wá tì í àní kábíyàmọ́ kó má sunkún ọmọ. ẹ̀yin aláṣẹ ẹ̀yin aláṣẹ ẹ̀sàdúrà àfẹ́jìdè kó má dà wá tì í.
ẹja amínà mẹ́ta. Ọ̀tara bẹ́ẹ̀ gbogbo ilé pátá la kí. Gbogbo ilé la kí o. Mo kí ìyá gbogbo. A kí ìyá gbogbo. Ìyálájé. Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel kẹ́ ojúlówó gangan Sámú bàbá rí mọ́kọ́. Ojúlówó Sámú. Bóríire kan bá ń bẹ nínú ayé ọkùnrin. Bóríire bá dúró fọkùnrin. Ìwọ ni ẹ kí ọkùnrin máa o. Ilẹ̀ tó dáa ló gbé kókó sí. Ilẹ̀ tó dáa ló gbé kókó sí ni o. Ilẹ̀ tó dáa ló gbé kókó sí o. Bẹ́ẹ̀ bá gbin irúgbìn sílẹ̀ tó dáa. Bẹ́ẹ̀ bá gbin irúgbìn sílẹ̀ tó dáa. Yọ lálà irúgbìn gọ́ jáde dáa níbi tó dáa. Bá a dúró tìyá náà. Má bàa burú ṣe wọ́n o. Má bàa burú ṣe wọ́n. Má bàa burú ṣe wọ́n. Má bàa burú sọmọ fún yín. Owó yẹn jẹ pátá yẹn yẹn. Ẹnìkan ní kí n fún yín 20,000 àfà. Allahu Akbar. Kò ní tẹ́ńbẹ̀. Ẹnìkan ní kí n fún yín 10,000 àfà. Ọlọ́run ní jẹ́ tẹ́ńbẹ̀ o. Ọlọ́pàá kúrìá ni. Ẹ ní dolo sí o. Ẹ bá ń dáàbò lẹ́bù yín. Yóò dúró tẹ̀yìn náà. Àjọ kú àdúró ti ara wa. Bọ́bá dúró tẹ̀yìn rẹ̀. Ẹnìkan ní fún yín 20,000 àfà. Má bá ń kàwé jẹ́ lò. 100,000. Kúkú béèrè. Wọ́n ní fún yín ni. Ọlọ́run ní jẹ́ tẹ́ńbẹ̀ o. Ọlọ́pàá ṣe tó. Ọlọ́pàá ṣe tó. Ọlọ́pàá ṣe tó. Tí ń jẹ́ tẹ́pọ́tà yẹn yẹn. Àtẹnití bá mi. Bàbá ń dáàbò lẹ́bù yín. Gbogbo tí bá jí òkè ìṣòro tó ń kálukú gbé dé àyè. Sọ́ọ́dí pẹ̀tẹ́lẹ̀. Bàbá gbé ọ̀tán. O lè dúró ọ̀pọ̀ ẹ̀ bí. Òkè ìṣòro gan ọ̀rá yè ń bí o. Òkè ìsinmi ní bẹ́ẹ̀ bí. Òkè ìsinmi. Òkè ìrọ̀rùn ní bẹ́ẹ̀ bí. Kọ́lọ̀ nítorí bẹ́ẹ̀. Ọlá bó ṣe tó. Nínú ọlá rẹ̀. Bákan náà. Mo bẹ̀rẹ̀ fún Sista Ìbùkún. Sista Ìbùkún. Yàbá ń dọ́jà yín náà. Ẹ káre sọ́kín. Ẹ kú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ kú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ kú ìpayà Ọlọ́run. Bẹ́ẹ̀ sí bó ṣe tó. Ayé ẹlòmíì sì parẹ́. Nítorí tí ó jẹ. Wọ́n kẹ́hùn. Gbogbo iṣẹ́ tí wọ́n rán. Táàrán. Gbogbo tí ọ̀gbọ́. Yóò bẹ̀rẹ̀ sí ní ṣe. Yóò máa lulẹ̀ bọ̀. Ọ̀gá gbogbo tí wọ́n wí. Adégbà Mósè. Wọ́n parọ́ mọ́ náà. Wọ́n ní Mọ́sá náà sọ̀pá o. Wọ́n ní rẹ̀ Mọ́sá ó sọ̀pá. Kí ló mú ọ? Ó sọ̀pá sẹ́. Ọlọ́ni àwọn Ọlọ́run la clean ẹ̀. Àwọn Ọlọ́run la fọmí sámọ́. Àfọmọ́. Ọlọ́run wọlé pé ìwọ náà ọ̀sẹ̀yẹ. Ọ̀sẹ̀yẹ. Ọ̀dàlẹ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú. Nígbà tí àwọn olórí kan dá gúrúùpù kan sílẹ̀. Ayakumala. Justice for Àgbàlá Gabriel. N bó ṣe lọ náà nìyẹn. Wọ́n ti rí nọ́mbà yín. Wọ́n gbé débẹ̀. Wọ́n ti pè mí darí lónìí. Wọ́n ti pè mí darí lónìí. Mo wá ń wo àgbèsí oníkálukú àfa mùsùlùmí pọ̀ bẹ̀rẹ̀. Mùsùlùmí ọ ya pa. Ṣé báwọn mùsùlùmí kan ni wọ́n ń gbára ta yìí? Kí ló wá rọ́lù àwọn tí wọ́n ń. Àbá gbogbo wọn pátá ni wọ́n ń kún fún bẹ́ẹ̀ lọ́wọ́. Ni wọ́n kún fún bẹ́ẹ̀ lọ́wọ́. Ìwọ náà jẹ́wọ́. Ẹ̀yin lẹ jẹ́wọ́. Ẹgbẹ́ májèlé kalẹ̀ ẹ̀rẹ́ ẹ̀lẹ́jẹ́. Mo sì máa jẹ́ra mo máa jẹ́ pọ̀. Àjẹrà lẹ́bi wẹ́n tí ọ̀jẹ̀ rárá inú rẹ̀ ọkọ̀ ogbó tó fà. Wọ́n lábọ́ ṣe tó. Ọlọ́ba ń kún ọ lọ́wọ́. Ọ̀rọ̀ ò ní dojúrú. Ayé ò ní padà bàjẹ́. Gbogbo ètí ń ṣẹlẹ̀ Ọlọ́run fi tu ayé tiẹ̀ náà. Ọlọ́run fi tó ayé tiẹ̀ náà ṣe. Kò ní fi dọ̀rọ̀ ayé ẹrú. Èdè oníkálukú náà Ọlọ́run mọ̀ wí tí ó jalè ọ náà. Olúwa mọ̀ wí tí ó jalè wọn lọ́wọ́. Lábìlíbìrì sáà Ọlọ́run ní òun rẹ̀kẹ́. Òun rẹ̀kẹ́ mò ń wò. Ọba tó rẹ̀kẹ́ tí ń wò. Yóò fún kálukú ní rìsọ́ọ̀tì. Rìsọ́ọ̀tì tẹ̀sùrú lè gbà lọ́tọ̀ọ̀tọ̀. La quwwata illa billah. Bismillahir rahmanir rahim. Inna atainaka wala bẹ́ẹ̀ wájú ẹ̀. Gbogbo tí jáwọ́ Abdulrahman. Ẹnìkan tún ní fún yín ní 20,000. 120,000. Wọ́n rán mi sí yínú mọ̀lẹ́ gbọ́dọ̀ jíṣẹ́. Iná wọlé wọ́n ti ní fún yín 20,000. 120,000. 120,000. Ẹ kọ́ wọn gbàdúrà fún wọn. Ọlọ́run ní fi ń sílẹ̀. Ọlọ́run ní fi ń sílẹ̀ o. Olúwa máa dèédé tọ́ka. Wọ́n láwọn gbádùn Ọlọ́run láyé yìí. Wọ́n láwọn wá impress gan. Wọ́n láwọn wá impress gan. Thank you. Ọlọ́run dúpẹ́ fún yín. Yóò dúpẹ́ fún yín. Ọlọ́run dúpẹ́ fún yín. Dèédé tí ó ṣe ẹnì kọ̀ọ̀kan yín náà lọ́sọ̀ọ́. Dèédé sẹ́ni kankan lọ́sọ̀ọ́. Ọlọ́run ṣe fún yín. Ọlọ́run ṣe tó. Nínú ọlá rẹ̀. Ó ti tó. Nínú agbára rẹ̀. A ṣe Suratu Ikhlas. Suratu Ikhlas. Kúlọ̀ Ọlọ́run mẹ́ta. Kúlọ̀ Ọlọ́run mẹ́ta. Á wí sókè. Èyí tá à ń ṣe lénìí. Má ṣe lópin àdúrópọ̀. Má ṣe lópin àdúrópọ̀ wa nínú ayé. Má ṣe lópin àdúrópọ̀ wa nínú ayé tí a wà níbẹ̀ yìí. O gbọ́ tó ṣẹlẹ̀ ní láburú. Bí Àgbàlá Gabriel mẹ́jọ ṣẹlẹ̀ sí yín. O gbọ́ tó ṣẹlẹ̀. Mr. Kẹ́dà Àgbàlá Gabriel Àgbàlá Gabriel mẹ́jọ ṣẹlẹ̀ sí yín. Ó nífẹ̀ẹ́ Ọlọ́run pẹ́ lára yín. Ó nífẹ̀ẹ́ Ọlọ́run pẹ́ lára yín. Wọ́n ń gbẹ́ odò fún bọ́ o. Wọ́n ń gbẹ́ bọ́ o. Ó ti double cross yín. Ó ní lánàá náà òun negotiate pẹ̀lú ẹ̀ tí wọ́n wà gbẹ́bọ̀. Lẹ́yìn táwọn gbẹ́bọ̀ o síbẹ̀. Ó ti double cross yín. Àrírí.
àrírí má ṣe bàjẹ́ mọ́ ṣèǹjì aṣọ kíláàsì mẹ́ta ọlọ́run ọlá kó wọn ẹ̀dá akọ ẹnì kankan dà fọkọ ọkọ̀ ọlọ́run náà ni wọ́n dá níbẹ̀ ó ṣe dàbá yìí ní taburu má jẹ́ gbọ́ nípa tàwa náà ọlọ́bọ̀lù bá ṣe tó bọ́lọ̀ ṣe tó ọlọ́bọ̀lù ṣe tó ọlọ́bọ̀lù ṣe tó lẹ́rù ramán rọ̀ yìí olùwà aláwọ̀ sọ́mọ́ lámúyá àlejò wà lámúyú lá alámúyá kúnlá kó fọ́nà bisimilayi ramán rọ̀ yìí olùwà aláwọ̀ sọ́mọ́ lámúyá àlejò wà lámúyú lá alámúyá kúnlá kó fọ́nà bisimilayi ramán rọ̀ yìí olùwà aláwọ̀ sọ́mọ́ lámúyá àlejò wà lámúyú lá alámúyá kúnlá kó fọ́nà. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ẹ ṣé àfà ẹ ṣé sà ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àfà o wọ́n dédé bá wa lálejò lójijì ẹ bá dúpẹ́ lọ́wọ́ Mr. Kenny na we love you sir we love you sir ọjọ́ ògbẹ́lẹ̀ ńlá ṣẹ́bi ẹni àbálà ẹni bá ṣe ńlá láti Amẹ́ríkà rí o àwọn eléyìí ọlọ́yún máa pa àlọ́ àti àfọyín máa rí Jésù àfà ẹni jábọ̀ ẹ̀yẹ ìyẹn wọn ìfẹ́ yìí ti pọ̀ jù wẹ́ ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ yóò mú kí iná ọ̀fẹ́ kó máa jò sí. ẹ bá ń pè kí ni tí wọ́n ti ní Àgbàlá Gabriel ẹni we move àbí ẹ ti sọ́ọ̀sì pé kó má dúró Àgbàlá Gabriel we move ọ̀nà òdodo náà move lẹ́nu Àgbàlá Gabriel we move Àgbàlá Gabriel we move. ẹ ṣe èyí tẹ́ni fún ọ ní nǹkan ṣe God bless you láì tí ẹ sọ pé ká ṣe kankan àwọn ẹ̀dẹ̀ ń da message bò mí God bless you we appreciate you. àwọn ẹ̀yà máa ẹ máa ga sí ẹ ní wálẹ̀ láì orúkọ Jésù á máa rí ṣe gan. Thank you sir thank you sir àbá mi mo dúpẹ́ o a tún máa tún dé dáadáa ẹ ṣé sir thank you so much. Lovers all over the world, I appreciate yín bẹ́ẹ̀ ṣe bá wo fídíò yìí láti ṣe bẹ̀rẹ̀ tẹ́ bá rí ẹ rí i pé gbogbo ibi téèyàn ti lè máa kọ́ ẹ̀kọ́ ìgbé tí èèyàn ò fi lólé ayé kò jù báyìí náà lọ because téèyàn bá rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n jọ ń ṣe papọ̀ báyìí a rí i pé a kì í ṣe ọ̀tá ọmọ ìyá ni wá because ẹ̀sìn ò sọ wípé ká mú ẹni tó bá wà nínú ẹ̀sìn kejì lọ́tà bẹ́ẹ̀ ni bíbélì ò sọ bẹ́ẹ̀ fún wa alukuran náà ò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa wípé ká mú ara wa lọ́tà because orílẹ̀ ayé náà lọ́lọ́run jọ dá gbogbo wa sí and then ìlànà tá a kàn fi ń sin ọlọ́run ni ó yàtọ̀ ọlọ́run kan ṣoṣo yìí náà ni gbogbo wa ń ké pè so ẹ rí i pé wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ìgbé ayé wa gbogbo ohun tí a bá gbélé ayé ṣe ká ṣe ní ọ̀nà tí àwọn ìwé òfin tá ń lò which is alukuran and bible ká sí lọ́nà tí wọ́n là sílẹ̀ fún wa ká dẹ̀ rí wípé ìgbé ayé wa àfi ní ọmọlàkejì wa lára so àwọn náà ti máa gbọ́ ìlọ́tọ̀ fún wa sí ẹ̀kọ́ tó pọ̀ àti máa rí kọ́ nínú fídíò yìí so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ bá wa subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa likes ẹ dẹ̀ bá wa share àwọn fídíòs wa tá a ti ń post so I really appreciate the support yín so far so we love you all thanks for watching.